Yorubadun online TV ẹ máa gbádùn wa nìṣó. A máa ṣe fún àwọn ènìyàn ṣùgbọ́n kì í ṣe wípé bóyá kẹ́nìyàn kàn gbọ́ iṣẹ́ kó kàn kọ́lẹ̀ lásán lọ́ọ́ dánwò nínú ìgbà tí wọn náà bá dánwò ni wọn náà ṣe mọ irú ẹ̀dá tí irú ẹni yẹn jẹ́. Torí àwọn kan ń pè mí wọ́n ní kó má jẹ́ pé ẹni tí ń sọ̀rọ̀ yìí ẹnìkan tiẹ̀ ní òfúùtù fẹ́ tẹ̀ ni. Ó káre. Ẹnìkan tó sọ pé àgbọ̀ òfìfo ni. Ó káre. Mo gbogbo àwọn kọ́mẹ̀ntì àwọn èèyàn ẹnìkan sọ pé lámbà. Ó káre o. Tá a bá wá wò ó irúṣẹ́ wo ló wọ̀ kó fi ilẹ̀ fáwọn èèyàn. Asínà ìyọnu mo fẹ́ fi ilẹ̀. Kódà ọ̀pọ̀lọpọ̀ lè máa wo pé báyà àbí nǹkan ń sọ ní àròsọ yìí àbí àròsọ ni àbí nǹkan kan ni a tó gbé àkáǹtì sílẹ̀ báyìí tá a jọ máa wò báyìí tí máa sọ fún ọ. Tí wọn kò fi mọ̀ pé confam kì í ṣe pé báyà ọ̀rọ̀ ntí àwọn bàbá tí a lọ bá ní bàbá tí a. Téèyàn tó lè sọ wípé ajá tó lè fi hàn Ajagungbade kì í kò í sí. Ojú ti rọ́kun ojú ti rọ́ṣà ṣùgbọ́n ẹni táyàn máa rí ọba tí ní bá tèmi ṣiṣẹ́ wà láì kò ní nígbàgbọ́ nù mí. Bẹ́ẹ̀ni. Ẹni tí àyànmọ́ rẹ̀ tí ò ní bá tèmi ṣiṣẹ́ wà láì kò ní nígbàgbọ́ nù mí. Torí pé oníkálukú ló ní mọ̀lẹ́kà tiẹ̀. Ṣé rí àwọn kan wà tó yẹ pé gbogbo ń tà ń sọ ìkò mọ́ lára mu? Àwa ìṣe mọ̀lẹ́kà wọn ni. Àwọn kan sì wà tó yẹ pé gbogbo ń tà ń sọ yìí inú ọpọlọ wọn ní wà mọ̀lẹ́kà wọn làwa jẹ́. Oníkálukú lọ́lọ́run dá mọ̀lẹ́kà tiẹ̀ fún. Ẹ má jẹ́ kí n tàn kì í ṣe gbogbo ẹni tí ń lọ sórí òkè tó bá pé àdúrà ń gbà lórí òkè kan o èèyàn wá wọ́ lọ́bẹ̀ kì í ṣe gbogbo àwọn tó wọ́ lọ́bẹ̀ náà rí iṣẹ́ ìyanu Ọlọ́run ló fi dà ṣùgbọ́n mo máa ń sọ fún ẹlẹ́dàá ó dá ilẹ̀ tó dá ọ̀run wípé gbogbo ẹni tí ayé rí ò ní nítumọ̀ tó bá dàbí wípé ó bá ní ìgbèníjà kan táyé rí ò bá ti ní nítumọ̀ kò ní mọ̀ mí. Ẹni tó bá ní ìpèníjà kan tó borí ò bá ti ní sẹ́ wà láì kò ní mọ̀ mí. Small but mighty ni ọ́ ó kéré lójú. Náà rè. Ẹnìkan pè mí láti London ó ní kíni kíní náà. Náà rè kó bá ó ní kíní náà rè. Ó ní kò jù bá ń lọ o. Ẹkùn ọkọ pọnù. Irun mọlẹ̀ panko pì. Ó ní kò jù báyìí lọ o. Ìwọ jẹ́ kí fíìmù ó ṣẹlẹ̀ lójú ẹ. Ó mọ̀ pé wèrè wà. Bàtọ́ wá wò mí ó wá ní ẹnìkan pè mí láti orílẹ̀-èdè Amẹ́ríkà ń ní dáko ẹ̀. Ní ń wò ọ̀rá yìí ní ń wo tẹlifíṣàn báyìí ní ń wò ọ̀bá yìí mo sì ń wò lórí fóònù ní ń wò tẹlifíṣàn báyìí ní ń wò ọ̀bá yìí ó ní eléyìí mo ní èyí ó wà wò báyìí ó ní no ó ní kò lè bá mi ṣiṣẹ́ ó ní mo wá ṣàlàyé fún un mo ní kékeré báyìí ni ata ṣe ń rí kéré sọ pé ojú. Ṣé ẹlòmíín wà tó jẹ́ pé tó bá fẹ́ wọlé ẹnu ọ̀nà lè má gbà á. Tó sì jágbó òfìfo. Kì í sọ lágbára. Ẹ̀rọ ọmọ mi tó jẹ́ pé ó lè jẹ́ ọmọ ọdún 7 tó sì jẹ́ pé yóò sì gbé ẹni tó ti wà 100 years tí ó gbé mi. Tí ó gbé mi dànù. Tí ó gbé sínú tí kankan ò ní jábọ́ bẹ̀. Tí ó gbé mi tó jẹ́ kó lè. Ìwọ tó bá sọ pé àwàdà ni jẹ́ kí fíìmù ó ṣẹlẹ̀ kí yàrá yàrá ó fojú kan. Ó mọ̀ pé wèrè wà. Ó sọ̀rọ̀ kan ẹ̀rù wá bà mí. O ní bí ọba sọkùnrin kankan lé mọ́. Ọlọ́kùnrin ni ọ́. Yóò ní nǹkan tó gbójúlé o. Kẹ́mi gan mọ̀ sí ilé ìyàwó mi àwọn ọmọ mi gan tọkùnrin. Ǹtí gbà dúró fíìmù là ń ṣe o. Àní kí n mọ̀ sí nílé Ajagungbade. Kí n mọ̀ sí nílé ọ̀sà. Ọmọ mi àti ìyàwó gan tó. Ká mọ̀ sọ wípé bóyá ọ̀rọ̀ nípa pé bóyá àwọn boys. Kábíyèsí. Ká mọ̀ sọ pé bóyá ọ̀rọ̀ nípa àwọn boys. Torí tó bá ní bí ó ṣe yẹ kó ni wá nà ọ́ ṣe léṣe. Nínà gidi tí ìsọ̀rọ̀ àwàdà. Nígbà tí mo ní mo fẹ́ gbé ọ wá sí stúdíò mo fẹ́ gbé ọ wá láti ibi tó wà mo fẹ́ gbé ọ wá stúdíò mo pé nọ́mbẹ̀ ọ̀dàn lóhùn mo wá wò pé kó má jẹ́ pé arákùnrin náà ó wà níbì kan o tún pe nọ́mbà rẹ ọ̀tún dáhùn ìgbà tí mo wá pè ọ lọ́wọ́ ọ̀ ń bọ̀. Èmi tí mo ní mo mí sọ̀rọ̀ kí n kán má bàbẹ̀ èmi ò sì ní sọ̀rọ̀ lẹ́nu kí n má ṣe ìgbà tá à ń sọ wípé tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ kan kúra á mọ̀ ni kì í sọ̀rọ̀ ẹnu. Ok bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí báwa ṣe jáde káwọn kan náà tó jáde kó já wa lágbára báwọn. Ìyà ò ní jọmọ Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń fi àdúrà ránṣẹ́ sí o. Ìyà ò ní àwọn tó ń ṣàdúrà fún mi pọ̀. Àwọn tó ń ṣàdúrà fún mi ó pọ̀ jù. Ìwọ bí wọ́n bá ṣépè ayé ẹ bàjẹ́. Wọ́n tó bá lọ fi èrò kérò tí ń bẹ lọ́kẹ́ tó bá lọ sọ sírú wa.
wo ayére báyìí ní rẹ́yìn olóko igi ìgbàlẹ̀ ní rẹ́yìn atọ́kùn ẹ̀yìn òkú la jàkàrà wà lẹ́mi ní jàkàrà ẹ̀. èmi náà lèmi náà jàkàrà. èmi ní jàkàrà ọ̀tá mi náà báwo ló ṣe lè máa rorò kúrò sí mi. sọfẹ́ máa fi mi ṣeré ni. ó lè fi mi ṣeré náà ẹnìkan ìfọ̀ ṣàṣeré bó bá dẹ́rù ẹ̀ wò agbára bu ọ lásán. ẹ̀yọ níjọ́ tó ọmọdé bá lu yèrè pé ọjọ́ náà ni ó náà ròyìn lé. ọjọ́ tó ọmọdé bá lu yèrè pé. ìjọ́ náà ni ó ròyìn lé níjọ́ àgbàlagbà bá lu yèrè pé yóò délé lọ ròyìn. torí èrè pé iṣẹ́ nǹkan kí ni wọ́n ń jẹ́ bẹ́ẹ̀ kí ni wọ́n ń jẹ́ bẹ́ẹ̀ ẹnì ó wà á múná lọ́wọ́ pé tó wá fẹ́ máa bá mi rojọ́ iná ni ó máa sọ fún ọ wípé àwẹ̀wò ìdúró rí o tí ì sìn bí ẹ ń yọ ẹ bó ṣe rí. tábà wá wò ó látòkè délẹ̀ kí ni ká àwọn èèyàn kí ni ká máa retí báyìí lọ́dọ̀ àwọn èèyàn tó yẹ pé ń pè wá torí mo rí pé àwọn èèyàn ti ń dúpẹ́ o wọ́n ti ń fẹ̀mí ìmoore hàn àwọn kan pè mí Ajagungbade báwọn ṣe nǹkan ẹ ló píìkì lára wọn. ṣé bí là ń sọ yìí iṣẹ́ wa ti délùú èbó ìgbà tí bàbá kan sọ pé bó ní sẹ́gun ó ṣe kan ńlá mo wá rẹ́rìn ìwọ́júwe ibi tí wọ́n bá wà àwọn táwọn ó bọ̀ gbéṣẹ́ rán ìwọ àti ẹni yẹn tá a bá ti fẹ́ gbéṣẹ́ rán yẹn bá yẹn tá a bá ti fẹ́ sẹ́ndì iṣẹ́ báwọn ẹni tó bá fẹ́ bá ẹni yẹn sẹ́ndì ẹ̀ tó bá ti drop ẹ̀ á wà fún nọ́mbà wọ́n á jọ máa communicate ara wọn títí tí ẹrù rẹ̀ tí ó fi ṣe kíni tí sẹ́ni ó fi pẹ̀lẹ́ á sẹ́ndì ẹ̀ sẹ́ni tó bá ṣiṣẹ́ ìbò kódà kó wà ní kó síbi tó wà tí mẹ́sẹ̀jì wo ní débẹ̀. alákùnrin kan pè mí èmi ò tiẹ̀ mọ̀ pé àwọn èyìnbó náà máa ń sóògùn ó wá pè mí ó ní ìyàwó tó ń fẹ́ èyìnbó ni ó ló ti fẹ́ fóògùn báyé ń jẹ́ ó ní arábìnrin lóògùn ó ló lóògùn títí ó ní sẹ́yìn rò pé agbára oògùn Nàìjíríà lè kàgbá tó lè kà báyìí kábíyèsí Olódùmarè agbára oògùn ilẹ̀ Yorùbá. gbogbo ń tán rù ú lọ láti ilẹ̀ Yorùbá lọ sí òkè òkun ń bọ́ná tí ń rù ilẹ̀ Yorùbá ìṣẹ̀lẹ̀ Yorùbá ni ta ni wọ́n jọ máa pa yẹ́yẹ́ níwájú Olódùmarè. tó bá ní kò jókòó sójú kó lóun ó jókòó ni. tí ẹ ló bá ó gọra ẹ ní ó gọra ẹ ní ó gọra ẹ ní ẹni tó gbé bọ́ọ̀lù síwájú goalkeeper àtẹni tó fẹ́ gbá ẹsẹ̀ free kick lápẹ ní penalty ẹ mọ̀ pé goalkeeper ti wà wájú àbí bẹ́ẹ̀ kọ́ ó náà wo ibi tó fẹ́ gbá sí ẹni tó fẹ́ gbá bọ́ọ̀lù náà ó náà wo ibi tó fẹ́ ṣe kíni tó fẹ́ tàn sí àbí bẹ́ẹ̀ kọ́ ọgbọ́n níjọ wà nínú àwọn méjèèjì àtẹni tó fẹ́ gbá bọ́ọ̀lù àti goalkeeper tí wọ́n mú ọgbọ́n nínú méjèèjì jọ ń ta. ọgbọ́n nínú méjèèjì jọ ń ta. tó bá pè mí ó ní nǹkan tó ń fẹ́ ṣe ni wípé òun fẹ́ ṣe nǹkan tó yẹ pé yọ̀mọ̀ fi gbọ́ràn sóun lẹ́nu mo wá rẹ́rìn-ín ó ní sẹ́ẹ̀dẹ̀ sú ọ̀ pé gbogbo nǹkan tẹ́ ń ṣe lórí ètò yín pé ṣé kìí ṣe fíìmù. kábíyèsí Ọlọ́run irú ẹ̀dá bẹ́ẹ̀ ti gbàgbé wípé ìjọ́ tọmọdé bá wo jíjí ìjọ́ náà ní fẹ́lẹ́dẹ̀ rí. ìjọ́ tọmọdé bá wo jíjí ìjọ́ náà ní fẹ́lẹ́dẹ̀ rí. ìjọ́ ọmọdé bá wo jíjí ìjọ́ náà ní ó fẹ́lẹ́dẹ̀ rí. ọ̀rọ̀ ẹnu kọ́ ń yo ìwọ wo jíjí kó o bá yóò ní rẹ́lẹ́dà ẹ̀. dandan ni yóò rẹ́lẹ́dà ẹ̀ kó bá tiẹ̀ wá jẹ́ pé tó bá láṣejù ni. Subscribe to my YouTube channel yorubadunonlinetv ìkànnì tó dára ni ẹ máa wò ó. tó wọ́n ní asẹ́ kì í ṣẹran àpẹ́kálé ọ̀gá kì í ṣẹran àṣẹ lọ́bẹ̀ tá a bá mọ̀pọ̀lọ́ bí ò bá jọ kọ̀ǹkọ̀ ṣe la gbé jù sílẹ̀ tó ẹ̀yin aláròká ayé ẹgbẹ́ mi jù sílẹ̀ àti gbogbo etí tí ń gbọ́ mi lónìí ẹ̀yin ajé ayé ẹ̀yin abínú ẹni ẹ̀yin arojú ẹni láì dá ẹ̀yin apẹ́bíríkótó lórí ẹni. gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire tẹ́ ẹ wà ní diaspora ẹ kéré oko délé o. ìkànnì Yorùbádùn online tv ló ń kí yín o. kò ní rẹ owó kó má lè ná jàdálẹ̀ kókókó lára ọ̀tá lè. ẹ ní gbọ́bi sí wa àwa náà ò ní gbọ́bi sẹ́yìn náà ire lójú owó rí. ẹgbẹ́ mi jù sílẹ̀ lónìí o torí tá a bá mọ́pọ̀lọ́ tí ò bá jọ kọ̀ǹkọ̀ agbé jù sílẹ̀ ni. wọ́n ní ọ̀sá gbèmí níjà ọ̀sá gbèmí níjà níwájú oṣó ọ̀sá gbèmí níjà níwájú àjẹ́ ọ̀sá gbèmí níjà níwájú gbogbo ènìyàn torí ọ̀pọ̀lọ́ mi ò jọ kọ̀ǹkọ̀ wọ́n ní bàbá mọ́pọ̀lọ́ bí ò bá jọ kọ̀ǹkọ̀ ṣe la gbé jù sílẹ̀ gbogbo ayé ní wàtà ò dá wọ́n ní wàtà ò sunwọ̀n ṣùgbọ́n tọ́mọ aráyé bá jí owó náà tó fi wá ata kiri gbogbo etí tó ń gbọ́ mi pátápátá ire lẹ́mọ̀ rí ìrì ayọ̀ lẹ́mọ̀ rí ẹ̀ ní rí bànújẹ́ bẹ́ẹ̀ bá ti ń jí tẹ̀ ń sùn ọfà ayé ò ní báyìí ìdágìrì ayé ò ní dé báyìí torí wípé orí báyìí ní gbé ni orí ní gbérí orí báyìí ní lani orí yín yóò gbè yín orí báyìí lẹ́jà fi labú o orí báyìí ní gbé ní dẹ́kun ọ̀la orí yóò gbé dẹ́kun ọ̀la orí yóò gbé débi ibi ire láyé ìdágìrì ayé ò ní dá yín mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò gbogbo àgbáńlá ayé lórílẹ̀-èdè Nàìjíríà lókè òkun ni
United Kingdom gbogbo àgbáyé káàkiri ni mo kí èmi náà ni o Ajagungbade yín náà ni olólùfẹ́ yín tí gbogbo yín tẹ́ ń pè lọ́tún pè lọ́sì followers yín la jẹ́ o ẹ̀yin ni followers yín gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ followers mi pátá tẹ́ jẹ́ followers Kọ́lá Ọmọláòdé lórí program Yorubadun yìí online TV yìí tẹ́ jẹ́ olólùfẹ́ wa tẹ́ jẹ́ followers wa tẹ́ jẹ́ followers Ajagungbade gbogbo yín ẹ̀ ní sánkú o ìgbàkígbà tẹ́ bá fẹ́ jẹun ọmọ láyé ẹ̀ ní fomi jẹ́ bíburú ìbànújẹ́ ẹ̀ ní fi jẹun ọmọ ogun orúkú lélẹ́yìn kò ní dé báyìí ntí mú kẹ́yìn òbí ó dààmú lórí ọmọ tó wá dọjú alẹ́ tí wàá fẹ́ kó wá jẹ́ǹjì ọmọ nínú ìbànújẹ́ àti nínú pósí kò ní jẹ́ pé yín ẹ̀yin ìwọ ìyá tó wá ń gbọ́ mi yìí mo wúre fún ọ lónìí ibikíbi tó bá wà mo wà l'Amẹ́ríkà ni ó wà London ni Texas ni France ni gbogbo ibikíbi lórílẹ̀‐èdè Nàìjíríà gbogbo ẹ̀dákẹ́dá tó bímọ tí sì ń tọ́ ọmọ láyé nígbà tọ́mọ ẹ bá mú ayọ̀ wá ayé ò ní fọmọ náà pa ọ́ lẹ́kún o torí wípé tóbi bá ṣiṣẹ́ lórí ọmọ ẹni tó dájú ni kò jẹ́ ò ní ṣiṣẹ́ fórí olórí jẹ ẹ̀yin bàbá ṣẹ́gun sí ajẹbẹ rẹ ni ìwọ náà ó jẹ ògùn ọmọ rẹ ó wà ní ṣiṣẹ́ fórí olórí o yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ o. àwọn èèyàn ń pariwo Ajagungbade lọ́tún Ajagungbade lósì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń puyọ̀ lábá wọn ń puyọ̀ lọ́nìṣà wọ́n ń pariwo Ajagungbade irú èèyàn wo gan-an l'Ajagungbade jẹ́ irú èèyàn wo ló jẹ́. ìbéèrè ńlá ni o àwọn tó bá mọ̀ mí dáadáa lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ àwọn gangan láì tí ì sọ̀rọ̀ wọ́n ti mọ irú èèyàn tí mo jẹ́ Ọlọ́run dá mi ní àkàndá èdè èèyàn láti inú oyún ìyá mi nínú ìlérí àti májẹ̀mú ti wà nínú gbogbo ọmọ ìyá mi bàbá mi pátá ọ̀rọ̀ tí mo ń sọ yìí gbogbo àwọn tó bá jẹ́ àwọn ènìyàn mi jákèjádò àgbáńlá ayé tán jẹ́ tèmi yẹn máa gbọ́ èmi gan bí n bá tó dákú Ajagungbade ẹ̀rù ó sì tún máa bára tèmi gan. kábíyèsí Elédùmarè. tàbí tèmi gangan bá tó wá ń ro orúkọ yẹn gan tí n bá tó dà pé ẹ̀rù ó sì tún máa bà mí. kábíyèsí Elédùmarè. ẹ̀rù ó sì tún máa bà mí. torí wípé ọkùnrin l'Ajagungbade. tí èsè fíìmù là ń ṣe. kì í sọ̀rọ̀ fíìmù kì í sọ̀rọ̀ ẹnu láti ìpìlẹ̀ wá ẹ̀yin ọmọ wípé wọ́n ní ọmọ tí ó bá ti jẹ́ àṣàmú àti kékeré bẹ́ẹ̀ ni ó ti máa jẹnu sámúsámú. kábíyèsí Elédùmarè. ẹ wo iṣẹ́ yìí mi ò kọ́ o. bó ló ṣe á jẹ́. ọ̀rọ̀ pọ̀ ń bẹ. tán bá pẹ́ bọ́yá bíbí tán bí ìyẹn ìlérí wà fún yàn ìlérí wà fún mi tó pọ̀ jù láti inú ìyá mi. bàbá tó bí mi gangan bàbá yìí gangan fi ẹnu ara ẹ̀ ó fi sọ àwọn nǹkan kan ó dàbí wípé bóyá ó lágbára pẹ̀lú mi. bíbó. bàbá yìí ní láti ìgbà tí mo ti wà nínú oyún ní àsọtẹ́lẹ̀ ti wà wípé ọmọ tí ń bọ̀ yìí o ọmọ ńlá ni o ọmọ ńlá ni pé ṣùgbọ́n kíní kan wá wà wọn ò gbọ́dọ̀ fi abẹ́ wọn ò gbọ́dọ̀ fi kàn lórí pé wọn ò gbọ́dọ̀ fabẹ́ kàn lórí. irú ọmọ wo ni wọ́n ń bọ̀ wọ́n ní ṣùgbọ́n wọ́n nígbà tó stage kan àsọtẹ́lẹ̀ yẹn ni wọ́n ń jáde káàkiri àsọtẹ́lẹ̀ yẹn ní jáde káàkiri nígbà tá a sì dénú ayé náà tán gbà tòótọ́ a dénú ayé tán ohun tí bàbá mi sọ fún mi èmi náà wá ń rí mo wá ń rí àpẹẹrẹ kínní yẹn wá ń jáde títí tá a fi mọ̀ wípé ní tòótọ́ níta bá fi rán ẹ̀dá ilẹ̀ ẹ̀dá jẹ́ nínú ayé níta fi rán èmi lèmi ń jẹ́ lọ́wọ́ yìí. Ọ sọ̀rọ̀ kan gbogbo ìgbà ní sì máa sọ̀rọ̀ ó ní ibi tí wọ́n bá ti ń kẹ́fín àwọn ajínigbé oníkápúyọ̀. bí Ọlọ́run ṣe ń bẹ tẹ́mi ẹ̀ wà ó sáré ẹ wo ṣe rí àwọn kan wà tó jẹ́ wípé wọ́n máa sọ wípé wọ́n ní ẹnu ni wọ́n ní wọ́n ń dẹnu ni wọ́n ní kinní kan. ẹnìkan tiẹ̀ sọ ọ́ ní fíìmù là ń ṣe. Ọlọ́run ò ní jẹ́ kán jíran ẹ̀gbẹ́
ẹni tó bá sọ pé fíìmù là ń ṣe kò sí wàhálà yóò bọ̀ ọwọ́ ibi tán ti fi ṣe fíìmù náà ṣùgbọ́n ẹni tó yé bá yé yóò mọ̀ wípé kó tó di wípé ènìyàn lè jókòó ó lè máa sọ̀rọ̀ báyìí ó lè jáde síta ó yẹ kó mọ̀ wípé pọ́pọ́lú ẹ̀gùn ò bá sọ fún ó yẹ kó mọ̀ pé nǹkan kan bẹ lẹ́yìn ẹ̀ mi ò dá jáde èmi nìkan kí mo jáde o mi ò dá jáde o àwọn kan bẹ lẹ́yìn wọ́n sọ pé káwa náà jáde ibo àwọn àgbà kan bẹ tó jẹ́ wípé àwọn àgbà yẹn ní táwọn ń wá ní wípé kí irú wa ó dìde. mo rí pákíkanjú ni ọ kí lọ jẹ tẹ́lẹ̀ ẹ̀kọ́. kábíyèsí olódùmarè kábíyèsí ọlọ́run ń wò jẹ́ nǹkan kan tẹ́lẹ̀ ẹ̀kọ́. torí mo mọ̀ pé àyà níní ojú oògùn lọ. àyà níní one àkọ́kọ́ nù èkejì ó ní àánú àtòrí ọ̀fẹ́ torí ẹni tí ò bá ra àánú gbà tó bá ní òun fi torí títò ń sílẹ̀ òun lọ sórí olórí ó ṣeéṣe kó káwọn ẹṣin ẹ̀ síbẹ̀. wọ́n yìnbọn lù ọ́ lólókè ìbọn ọ̀rọ̀ kó gbọ́dọ̀ ràn wá. agbára wo ló lò wọ́n yìnbọn lù ọ́ lólókè lọ́dún náà lọ́hùn mọ́rántì wọ́n yìnbọn lù ọ́ gbogbo ara rẹ ló kún fún kìkì ẹ̀ta ìbọn ò sì wọlé sára rẹ. ìbọn ò lè wọlé. kí ló ń lò. èèwọ̀ èmi ò rí ibi tí aláboyún ó ti wúkọ́ tọmọ náà rí ó jáde rí. tún ọ̀rọ̀ ń sọ dákun. aláboyún kì í wúkọ́ tọmọ náà rí ó fò jáde. wọ́n fẹ́ jẹun pé agbára tó ń lò yìí wọ́n mọ̀ jẹ́ wípé o jogún ẹ̀ lọ́dọ̀ bàbá rẹ̀. àkọ́kọ́ bàbá tó bí bàbá wa jagunjagun ni gbogbo ayé ló dá mọ̀ tí sẹ́ńtẹ̀yàn gbé pamọ́ àwọn tó bá dá mi mọ̀ dáadáa báyìí wọ́n á ti mọ̀ rí gbogbo tí mò ń sọ yìí pé òótọ́ ni bàbá tó bí bàbá tìya bàbá yẹn jẹ́ oníṣègùn pọ́nbélé tó jẹ́ oníṣègùn àgbáyé láti ìlú èbó náà ti máa ń wá bàbá wá káàkiri àgbáláyé ìgbà tí bàbá wa kú tán èmi sì rí àwọn tí wọ́n wá láti ìlú èbó láti ìlúkìlú kòǹgì nǹkan bẹ́yẹn tí wọ́n gbọ́ wípé bàbá kú wọ́n bẹ̀rẹ̀ sí ní dínra wọn mọ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní sunkún olóòtú tó bá yá tó bá tó stage ká lọ síbi bẹ́ẹ̀ rí bàbá hùn. kábíyèsí lódùmarè. a lọ síbi màá wá mo ń sọ mo fi ń dá gbogbo ènìyàn lójú lórílẹ̀‐èdè àgbáyé bàbá tó jẹ́ bàbá tìyá tó fi sẹ́ ilé alọ́wọ́ tí ò gbọ́dọ̀ hún wá oníṣègùn àgbáyé ni. a lọ síbi bẹ́ẹ̀ rí gíráǹdì bàbá yẹn a máa fi wúre fún gbogbo ènìyàn lágbàáyé. ọjọ́ tá a sì ń sọ yóò jí ọjọ́ àmì mo ṣèlérí fún gbogbo ènìyàn ni a lọ síbi bẹ́ẹ̀ rí gíráǹdì bàbá yẹn a fi wúre. bẹ́ẹ̀ ni. wọ́n yìnbọn lu ọkọ ọ̀rọ̀. ìbọn ò gbọ́dọ̀ wọlé. kí ló kọ tí ìbọn ń jẹ ọ dàbí tó mú kọ tí ìbọn ń jẹ. kábíyèsí olórí. kányìnbọn sí yàn ìbọn tẹ́ èbó ṣe wọ́n sì yìn lù ọ́ kò sì wọlé. kábíyèsí ọlọ́run. gbogbo àwọn èèyàn wá ń gbóṣùbà fún ọ wọ́n ń gbókìkí rẹ wọ́n ń pariwo rẹ lábá ń pariwo rẹ lọ́nìṣà irú agbára wo ló ń lò. agbára ọlọ́run ni torí wípé lẹ́yìn ọlọ́run náà ló tán kàn. àti kùrìsíyù kọ̀ọ̀kan. lẹ́yìn olóòtú lẹ́yìn ọlọ́run náà ló tán kàn. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wà káàkiri gbogbo àgbáláyé ń pè mí arákùnrin kan pè mí ó wá sọ̀rọ̀ kan ẹ̀rù wá bà mí ó ní òun sùn lálẹ́ ó nígbà tí ó di òru tó ń jí òun àdìpọ́n wọ́n ti fá apá kan irun lọ wọ́n ti fárun abẹ́ lọ ayé o wọ́n ti fárun abíyá lọ kábíyèsí olódùmarè. wọ́n wá nínú kórópà méjì tí ẹ̀dá máa ń ní kórópà kan wọ́n ti yọ kórópà kan lọ́mẹ̀. Ajagungbade kí ni ìṣẹ̀lẹ̀. àwọn ìyá mi atamọ́tayé àwọn ọ̀táǹtà tí ń tamọ́ nídìí kín àwọn kantíkantí abẹ́ ẹni tí jọmọ wáìwáì ṣùgbọ́n ní tí yóò bá taṣọ àwọn àgbà mọ́lẹ̀ àwọn ìyá mi kì í nà mẹ́ta ni o àkọ́kọ́ rẹ̀ o ẹni tí ò bá fẹ́ nu ara ẹ̀ kó bá rẹ̀ níwájú àwọn àgbà wọn kì í nà bẹ́ẹ̀ ni èkejì rẹ̀ o ṣe rí ẹni tó bá ti bọ̀wọ̀ fàgbà
ǹjẹ́ mọ̀ wípé kì í taṣọ àgbà mọ́lẹ̀. Kì í taṣọ àgbà mọ́lẹ̀. Kì í taṣọ àgbà. Ẹ ń bá bọ̀wọ̀ fàgbà kì í taṣọ àgbà mọ́lẹ̀ o. Bírú wọn bá fẹ́ rí wàhálà gan torí wípé ní bọ̀wọ̀ fáwọn àgbà yẹn wọ́n á ṣe kí ni wọ́n á tún fọwọ́ kó mọ́ra. Torí wọ́n ní tá a bá fi ọwọ́ ọ̀tún bọ́mọ wí àti fi tòsí àfifamọ́ra àfitòsí famọ́ra. Ṣé wàá rí ẹlẹ́ẹ̀kẹta rèé o ẹlẹ́ẹ̀kẹta rèé o ogun ẹnu. Olúbọ̀bọ̀ tí rí bọ̀. Ẹ̀yin ogun ẹnu. Bàbá ẹbọ là ń bọ nífẹ̀ẹ́. Bàbá ẹbọ. Ogun ẹnu ni ẹlòmíì lè fẹnu já wáyà. Afẹnu Yóò fi ẹnu yìnbọn. Yóò fi ẹnu máa yìnbọn. Ẹlòmíì wà tó ẹ pé ìyá mi lè ṣe nǹkan kan síbẹ̀ yóò bu látòrí dé ìsàlẹ̀ ni. Nígbà ó bá dòrú ńkọ́ tálápá bá ti ru apá. Tẹ́lẹ̀sẹ̀ bá ti ru ẹsẹ̀. Ìwọ sì rèé gbogbo ń tọ́ mọ̀ ní kò sá jẹun. Ẹ má jẹ́ kí n tẹ̀ mo rẹ́ni tó bú ẹni tó sọ pé òun wà nú ẹgbẹ́ ayé 101. Ó sì bu ìyá yẹn dẹ̀ kàkà sí ó láwọn ọjọ́ kó. Eléyìí ó sì kò sínú ẹgbẹ́ kankan. Ṣùgbọ́n nínú pa sọ pé èèyàn náà ń gbìyànjú ó rìn láyé. Ẹni tí bí ránṣẹ́ sí ń tòótọ́ ṣùgbọ́n bá ṣe ń sọ yìí ẹni tó ránṣẹ́ sí ti wà nínú sàárè báyìí. Nínú àìdúró tó bá jẹ́ pé ó bá jẹ́ nìkan lásán tó náà kàn fẹ̀yìn tì tó kàn jókòó ẹni tí bí òun sí ẹ̀ dànù yóò pàdánù. Ẹlòmíì ẹnu ló fi kó bára rẹ̀. Ó ti fẹ́nu yìn bẹ́ẹ̀nu. Ẹlòmíì ti fẹ́nu yìn bẹ́ẹ̀nu ó ti fẹ́nu kó bára ẹ̀. Ókè n tó ò lè dà n tó ò lè ṣe tó pé wọ́n ló tó bẹ́ẹ̀. Ńgbà lòmíì bá ń fún ẹni tó jẹ́ ìyálà yẹn tó bí nílé tí bá ń fún rẹ̀ níta tó pé ìyá kò sí ń tẹ́sẹ̀ ìyá yẹn ò sì ní í sọ̀rọ̀. Yóò mọ wòran ni. Yóò mọ wòran ni. Tẹ́ ẹ bá ti àgbà tó bá lómi inú kì í dún. Kò ní dún. Irọ́. Ok olóòtú ẹ wára mi. Ẹ rà kó lọ́wọ́ mi rí. Rárá. Kí lélẹ̀? Àwọn kíní àbòkínú. Ìní. Ṣùgbọ́n so kíní kan má yà. Ṣé lẹ́yìn? Nítorí so má yà yìí ṣe nǹkan tó dẹrùn. Irọ́ ọ̀rọ̀ Ọlọ́ni ẹja tẹ̀lé. Ìwé Psalm 51 kọ́ ni. Ó ní ẹni tó jókòó níbi kọ̀kọ̀ ọ̀gá ògo. Psalm 91. Ẹyọ ó lẹ́ni tó jókòó níbi kọ̀kọ̀ ọ̀gá ògo ni ó máa gbé abí òjijì Elédùmarè olóòtú wọn ṣe nínú. Ọ̀pọ̀lọpọ̀ wá ní sọ́jà kéèyàn máa dira. Ẹni ṣe bí pásítọ̀ Jọ́ọ̀sì àwọn sọ fáwọn ọ̀pá àwọn gbọ́dọ̀ dira. Olórí ibú pásítọ̀. Pásítọ̀ tó bá sọ bẹ́ẹ̀ èmi tó ń wò yìí èmi náà ní church. Èmi tó ń wò yìí mo ní church. Wọ́n má jẹ́ ń tàn mo ní ọ̀tọ̀ ní fá ọ̀tọ̀ ní church. Torí ọ̀tọ̀ tó ní àtúnkẹ́ kùrùsì UK. Láńkàlì. Wòlíì tó bá ní ọmọ dira tàbí pásítọ̀ ó fẹ́ fẹ̀mí ẹ̀ ṣòfò. Ọ̀pọ̀lọpọ̀ àwọn kan sọ pé ẹni tó bá ti tí ó bá ti ṣẹ̀sìn Jésù kò ní lè dọ́rùn sinmi. Wọ́n náà pásítọ̀ wa máa sọ fún ọmọ ìjọ pé tó bá dira ò ní wọ̀ ìjọba ọ̀run. Ẹbí pásítọ̀ gangan léèrè só ti dé ìjọba ọ̀run náà. Ǹjẹ́ iṣẹ́ ọwọ́ tiẹ̀ gan da iṣẹ́ tí ń bẹ lọ́wọ́ ẹ̀ só lè gbé dé ìjọba ọ̀run. Pásítọ̀ tó yẹ pé yóò ti dé ìyàwó yàwó. Pásítọ̀ tó jẹ́ wípé Olódùmarè ó ní àwọn ènìyàn mi ṣìnà nígbà tí wọn ò ní ìmọ̀. Wọ́n ṣìnà nígbà tí wọn ò ní ìmọ̀. Ẹ jẹ́ kí n sọ àṣírí kan fún lónìí. Ní ìrírí tí mo ti rí dáadáa ní bóyá bí ìjẹlò mo rí àwọn wòlíì ńlá kan lágbàáyé tí wọ́n pè mí. Wọ́n bi mí léèrè àwọn nǹkan kan. In tí mo fi fún ọ lésì a lè máa sọ lórí afẹ́fẹ́. Ó lágbára pọ̀ jù nǹkan bí mi léèrè tán wá lágbára. Láwọn wòlíì ńlá. Ìgbó wáyé tí mo wá dúrọ̀pù kọ́ọ̀lù wọn lẹ́nìkan wá sọ fún mi pé dáàdì mo ní hàn ó ní ẹgbọ́ o ó ní ṣe bí wòlíì lẹ́ni yẹn mo ní wòlíì ni. Ó ní káwọn ọmọ ìjọ rẹ̀ bá sì fẹ́ sọ pé àwọn fẹ́ dira báwọn ó ní yóò máa sọ pé kán mọ̀ dira o. Ẹlòmíì wà tó jẹ́ wípé àtàrà tiẹ̀ ni wọ́n á ti fi ẹlẹ́lòmíì ò ti fi kọ́gbọ́n. Àtàrà ẹlòmíì ò ti fi ara tiẹ̀ kọ́gbọ́n. Gbogbo etí tó ń gbọ́ mi lágbàáyé ayé ò ní fara rẹ kọ́gbọ́n o. Ok ìwọ tó jẹ́ Yorùbá oríjìnà Yorùbá tẹ́nìkan wá dé lọ́sàn-án gan. Ok ìyẹn wá ń sọ fún ọ wípé ok ẹ̀yin kò sí nǹkan lẹ bàbá wa mọ́ o ẹ̀yin kò séwé mọ́ o kò ségbò mọ́ o níwọ náà bá sì tẹ́tí níwọ náà bá gbọ́. Ok ìwọ jẹ́ kí wọ́n ká pásítọ̀ mọ́nú church ẹ máa jíjọ́ ọ̀dà mẹ́wàá lọ́wọ́ jẹ́ kí bọ́n máa dún tàùtàù
má jẹ́ kí n tàn òkúta gbé jáde bẹ́ẹ̀ yóò fẹ́ lé 78. wọn ní rí pásítọ̀ pa o. pásítọ̀ wo náà rí pa ẹni ẹlẹ́ni tó ti gbọ́n láyé ẹ̀ tó rí lórí ọ̀tà mẹ́ẹ̀ nímọ̀ bí ó ṣe disappear. Àjàgbémiró. Ajagungbade ẹ̀ nímọ̀ bí ó ṣe disappear. Kí wá wà lórí ọ̀tà kẹ́nìkan náà fẹ́ wá kó mọ bá mi. Èmi ń sọ fún gbogbo àwọn ọmọ ìjọ mi ẹ dira ẹ sọ̀gùn. ní sàn-án. A ní ẹ dira ẹ sọ̀gùn orí òkè tí mo máa ń gùn orí òkè yẹn ní ìsìn afẹ́sẹ́ ní mọ́ǹtì yìí náà kọ́ àbí sọ ni wọ́n mọ́ǹtì yìí ni wọ́n fẹ́ gùn ọjọ́ mẹ́ta la fi máa ń gùn. Òru la máa ń ṣe ọ lóru mo ti ń sọ fún àwọn ọmọ ìjọ pé gbogbo yín ẹ dira. Ẹ farabalẹ̀ o káàmù àjọ dira. A ní ká dira. Wọlé yín tó bá ti ní ká ẹ mọ́ ìdílé ó fẹ́ kọ́ ni. Kábíyèsí. Tó bá jẹ́ yín mẹ́rin lẹ bá wà nínú chọ́ọ̀chì ká wọlé ká kọ́ bọ̀ wá báyìí nínú chọ́ọ̀chì ká pa mẹ́ta nínú àwọn tó jẹ́ fámìlì tiẹ̀. Dákun ìwọ náà sọ tó lè padà wọnú chọ́ọ̀chì mọ́. Tẹ́ bá sì wò láti gbàtà tí ń gbọ́ pé ajínigbé ń pààyàn ó ń ṣe gbogbo ẹ̀ tán bá wọ ṣọ́ọ̀ṣì ń gbọ́ pé pa pásítọ̀ rí. Ibo pásítọ̀ wo náà ń pa? Pásítọ̀ kátólíìkì kan tán náà kan ní kan. Bàbá gbérọ́. Ṣé bàbá ò lọ? Bọ́ǹbà bá ṣe lọ. Ó gbérọ́. Bọ́ǹbà bá ṣe lọ àwọn tán kú lónìí ṣé fámìlì wọn tán lè gbàgbé. Wọ́n lè gbàgbé. Bàbá gbérọ́. Ẹlòmíì tí ò kú tó ní injúrì sẹ́kọ̀ọ́ ni máa fi máa kí ẹ̀họ́ ọmọ ọmọ ẹ̀. Ọkè sẹ́rù yẹn náà wàá sọ̀rọ̀ létí ẹ̀ tó ti bímọ ẹlẹ́dẹ̀rẹ̀ tó ti rí tójú ẹ̀ rí. Irú yẹn náà wàá sọ̀rọ̀ létí ẹ̀ ní pé ó yá ẹ̀yẹ dira o tí ò ní sọ fún ọmọ pé n tó ṣe lẹ́ẹ̀kínní ò ní ṣe lẹ́ẹ̀kejì. Kábíyèsí Elédùmarè. Yóò sọ fún ọ pé n tó ṣe lẹ́ẹ̀kínní àlórí ẹlòmíì gan ti dàrú orí ẹlòmíì ó ti dàrú fún kí ni máa ń sẹ̀yìn ọmọ Yorùbá gan báyìí gan rí. Ọkẹ́ ńgbà tá a bá mú tó yẹ ká dorí ẹ̀ kiri kọ òkè tá lọ dorí ẹ̀ kọlẹ̀. Kábíyèsí Elédùmarè. ní tó yẹ ká dorí ẹ̀ kọkè tá lọ dorí ẹ̀ kọlẹ̀. tó yẹ lẹ́nu ọmọ Yorùbá kó máa sọ pé kò séwé kò sásìrí. Ìgbà táwọn pásítọ̀ kan wá ń sọ ẹlẹ́ni tó bá ti ń já ewé tó bá ti ń jégbò tó bá ti ń ṣoògùn wọn ní kò ní dọ̀rùn sí mi. Pásítọ̀ gangan ni ò ní dọ̀rùn ẹ wádìí pásítọ̀ dáadáa ó lè ní. Tẹ́ bá wádìí pásítọ̀ dáadáa ó lè ní. Wọ́n mú pásítọ̀ àwọn ajínigbé kan fẹ́ gbé pásítọ̀ nílùú kan. Wọ́n ṣe kí pásítọ̀ yẹn mọ́lẹ̀ kí bàbá mọ́lẹ̀ bàbá rá. Bàbá wo ni ò ní rá? Ó kì mọ́lẹ̀ bàbá rá. Bàbá tó wọ́n tún kì bàbá rá. ẹni ẹlẹ́ni. Ìgbà tó díjọ́ Sunday bàbá bá ní ẹ̀ka aleluya o. Ìyàwó kan bá ṣe dùpẹ́ ìgbà tí bàbá gbà máìkì bàbá ní agbára Jésù mọ́ lágbára. Orúkọ Jésù mọ́ lágbára. Ságbára Jésù wa kọ́. Ẹ dákun bàbá bá mi lórí ọ̀tà tán yìnbọn tàbí ọmọ ìjọ náà yìnbọn sí tán rí pé gbogbo ẹ̀ kàn ṣe wẹ̀rẹ̀ rẹ̀ ìwọ tó yìnbọn ní ẹ̀rú ọ̀kọ̀ọ̀kọ̀ bọ̀ máìdì tí ń bẹ sẹ́rí kíní kan máa ń ṣe nínú oògùn ẹni tó bá lóògùn tí ò bá láyà kò lóògùn tọ́rọ̀ yẹn sọ dákun. ẹni tó bá ní oògùn tí ò ní àyà kò lóògùn. Àyà gángan lóògùn. Àyà lóògùn. Àyà lóògùn tó o bá ní oògùn tó ní gbogbo nǹkan ní téèyàn ní láyé kọ́dà kankan wá kọ́ ọmọ. ẹ yọ tó o bá ti láyà bí ẹni mẹ́wúrẹ́ náà ni. àwọn àmọ́ bí ọ̀fọ́n. yẹn wà mọ́ bí ọ̀fọ́n yẹn kàn máa sí fọ́nrún lọ èmi. Adigun àwọn tó wà lọ́wọ́ orílẹ̀-èdè Amẹ́ríkà. bá bá dán wò wá kú. wo títóbi Ọlọ́run Olódùmarè mo tún fi gbogbo tí Ọlọ́run dá mọ́ mi láyé gbogbo tó dá mọ́ àwọn bàbá mi mo tún fi búra fún ọ. Àwọn èèyàn kan máa wò pé báyá fíìmù ló ń ṣe o. Kọ́ọ̀dà kò sí wàhálà fíìmù náà ni. Gbàdákì nìkan pè mí ó ní sẹ́yìn sọ pé kì í ṣe fíìmù là ń ṣe. Fíìmù náà. Ó bẹ̀rẹ̀ pé mo ti sọ̀rọ̀ sí ọ lẹ́nu ọyá máa sọ tí ẹnu ẹ bá lọ. Ọ̀pọ̀ nínú irú ẹ̀dá bẹ́ẹ̀ ẹ má sọ pé irú àwa ètò ń ṣe fíìmù orí ẹ̀ ti dàrú. Kábíyèsí Elédùmarè. Àyọ̀sọ orí rẹ̀ ti kú. Àwọn tó wà lórílẹ̀-èdè Amẹ́ríkà ń bẹ̀rù báyìí. Tá wà ní London wọ́n ń bẹ̀rù. Ìkan ti ẹ̀ pè mí ó ní bóun ṣe ń pè báyìí ó lọ máa wọ orílẹ̀-èdè Nàìjíríà ó lẹ́rù sí ń bá wọn. Kò sí tí ó ṣẹlẹ̀. ó ní níjọ́ tí ọ̀rẹ́ nǹkan wọ orílẹ̀-èdè Nàìjíríà bí ọdún méjì sẹ́yìn ọ̀nà jí gbé wọn náà béèrè 20 million. orí tí ẹni bá ọlọ́dẹ alẹ̀ ó ní tóun bá tún wá wọ Nàìjíríà báyìí tán bá lọ jí ń gbé bò ló ti fẹ́ ṣe báyìí. Wọn ò lè jí gbé tó bá ti mọ wé tí ò fi ọ̀rọ̀ ẹnu tí ò fi dálẹ̀ àwọn nǹkan ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe ilẹ̀ bàbá wa. Ìṣẹ̀ṣe ilẹ̀ bàbá wa. Ẹ má jẹ́ kí n tàn yín ṣe rí àwọn bàbá wa ní Ògún ló ní ọjọ́ kan pọ́njú orí ẹni ló lọ́jọ́ gbogbo wọ́n dìndìnrìn tó bá ti dìndìnrìn tí ẹ ta ẹni tó bá ti kú kò tó wálé ayé yìí mọ́ ókè ńgbà tó bá ní Ọlọ́run bá kọ ẹni tí Ọlọ́run kọ 50 mọ́ Ọlọ́run kọ 120 mọ́
ok nínú àìkíyèsára ok sí Ọlọ́run gangan tó sọ̀rọ̀ tó ní ìbùkún ní fọmọ ọ̀dọ̀ náà tó fọmọ ṣe kò mọ tó sọ ní. kábíyèsí Elédùmarè. wọ́n lè yí èèyàn ṣe máa ń sùn tẹ́ kọrí síbi kan gan báyìí gan. wọ́n sùn pátápátá ni. ẹ̀dẹ̀ kọrí síbi kan náà. má jẹ́ kí anybody òdì sí ìfún ẹ̀ náà. má jẹ́ kí anybody òdì sí ìfún ẹ̀. kábíyèsí Elédùmarè. wọ́n ẹni kan bá ń tàn tí ò bá mọ̀ ó yẹ kó mọ̀ wípé ẹni tí ń tàn ó yẹ kó mọ̀ o. ó yẹ kó mọ̀ o. má wò sórí bó o bá ti wòran ayé ẹ wòran nìyẹn o. tó o bá ti wòran ayé ẹ wòran because ẹni tí ò bá sùn ìní máa ń sùn. tọ́lọ̀ ń sọ dákun. ẹni tí ò bá sùn ìní máa ń sùn. ṣùgbọ́n ẹni tó bá ti sùn ojú kan náà ni ó wà o. ẹni tí ò bá sùn ni ó sùn. ẹni tí ò bá sùn ni ṣùgbọ́n ẹni tó bá ti sùn ojú kan náà ni ó wà. ojú kan náà ni ó wà. bẹ́ẹ̀ ni ojú kan ni ó wà. àdéṣẹ́rí kíní kan tó wà máa ń bá àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn. àwọn tí máa ń rò sẹ́rí bẹ́ẹ̀ bá fẹ́ ṣiṣẹ́ agbára fẹ́ lómi tí ò bá ti di wípé bóyá nǹkan kọ́ra à ń ṣe kò tí ì gbàgbọ́. tó lẹ́nìkan pè mí wípé táwọn bá tiẹ̀ lọ bá Ajagungbade tájagungbadé bá bá àwọn ṣiṣẹ́ mo ní wá o Ajagungbade ò ní hàlà ọkọ̀ wá bá wọn o torí Ajagungbade tó ń wò kò ní hàlà ọkọ̀ déédéé wá bá wọn ọ̀nà tí òfin ní hàlà ọkọ̀ déédéé wá bá wọn rèé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ògùn àfẹ́rì ní wá. ìní wá kiri tó bá sì ti gbà tán tó sọ fún wa kò ní fi ṣe mọ́ ìní mo fi máa ń mú ẹlòmíì pé ó yá lọ búra. níbi ogun. ẹ̀yin yóò lọ búra ní ogun tí n bá ṣe fún ọ tó bá ti jẹ́ pé bọ́yọ̀ ọba fẹ́ fi máa jalè mo sì tún ń sọ mo tún ń sọ lórílẹ̀-èdè báyìí lọ́wọ́lọ́wọ́ kí gbogbo àgbáyé máa gbọ́ mi. gbogbo àgbáyé ní gbọ́ wa o. gbogbo àgbáyé ní ká máa gbọ́ mi. gbogbo ẹ̀dákẹ́dá tí n bá ṣiṣẹ́ fún tó bá lọ́ọ́ fi jalè yóò kú ní o. bàbá kan pè mí ó ní bí mo ṣe ń wo òun báyìí ó lólórí ìjọ kan lòun. ó ní ṣùgbọ́n òun ò ní lè dá akọ ọjọ́ yẹn mo ní ẹ má wulẹ̀ dá akọ ọjọ́. ó ní ẹ̀rù ń bá òun mo lẹ́rù wo ní ń bá yìí ó ní bóun ṣe wá lówó tó ń lókìkí tó ó ní káwá jí ń gbé lọ́wọ́ á dáa ni. wọn ò lè jí gbé tó bá ti mọ wé. kí wàá ní nǹkan tí wọ́n ní ṣe bórúkọ Jésù lè gbà yín ó ní àwọn gbà yẹn tó tọ́ ó ní ṣùgbọ́n boko àwọn ajínigbé wọ́n kóńgó èèyàn mọ́lẹ̀ ni wọ́n ní wọ́n lé délé kóńgó yín ó ní àwọn míì wà kàn máa rajà bú èèyàn mọ́lẹ̀ báyìí ó ní wọ́n béèrè 100 million 50 million. kò jù bẹ́ẹ̀ lọ owó lọ́kùn tán máa béèrè. wọ́n ní tóun bá tiẹ̀ wà á Ajagungbade tí Ajagungbade bá tiẹ̀ lè ràn lọ́wọ́ mo ní ṣe bí pásítọ̀ ní ẹ lè máa lo àwọn nǹkan tí ń bẹnu ṣe bí sáàmù ń bẹnu Bíbélì ó ní lọ jókòó ó ní nǹkan tẹ́mi ọ̀mọ̀ ọ̀pọ̀ ju nǹkan tí mo mọ̀ lọ mo ní kí ni ó ní bóun ṣe wà ó ní bí tóun ti fẹ́ ṣe ń tẹ̀ láyé ó ní bóun ṣe wà yìí ó ní ọ̀gá lòun nínú ìjọ ńlá kan ó ní ṣùgbọ́n bóun ṣe wà òun fẹ́ sóògùn mo lẹ́ẹ̀ tó pọ̀ ògùn ó ní mo fẹ́ sóògùn ó ní mo fẹ́ ṣe ní sàn-án. ẹni ẹlẹ́ni tó ti mọ ibi tọ́jú orí ẹ̀ dé dúró sẹ́rí àwọn bàbá kan ń bẹ lọ́wọ́lọ́wọ́ báyìí tó jẹ́ pé kò tó yẹ kí a tún ṣẹ̀ṣẹ̀ tí ò yẹ ká tún ṣẹ̀ṣẹ̀ máa tó sọrú eléyìí gan. àwọn bàbá kan wà tó yẹ wípé nígbà tá à ń ṣe ètò yìí níye wọ́n ṣẹ̀ṣẹ̀ ń sí. bẹ́ẹ̀ni ó ti ọ̀pọ̀ dáadáa. níye wọ́n ṣẹ̀ṣẹ̀ mo mọ iye àwọn tí wọ́n ń pè mí níye wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe kí ni níye wọ́n ṣẹ̀ṣẹ̀ ń sí. ok ẹ̀yin bàbá yẹn ẹ̀yin bàbá tẹ́ ẹ bá ń gbọ́ mi lórílẹ̀-èdè àgbáyé ọ̀rọ̀ lè dàbí ẹlòmíín gbọ́ a ní fíìmù náà ń ṣe kì í sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ẹ mọ̀ pé ènìyàn méjì ìlàdámọ̀ ọ̀rọ̀ ẹni tí ó mọ̀ ọ̀rọ̀ sọ àtẹni tí ó mọ̀ ọ̀rọ̀ gbọ́ ẹni tí ó mọ̀ ọ̀rọ̀ sọ àtẹni tí ó mọ̀ ọ̀rọ̀ gbọ́ la dá sí di ọ̀rọ̀ ṣùgbọ́n ẹni tó bá lóye torí ẹ̀ bá pé ẹ wọ kò dára nígbà ènìyàn bá tọ́mọ láti yunifásitì láti nursery school tó fi dé primary secondary school tó fi graduate yunifásitì ọlọ́run tí ẹ̀ tó wá sọ́mọ tó wá lọ sáf nǹkan kan wá ṣẹlẹ̀ bóyá àwọn ẹgbẹ́ kan náà kàn ń jà náà kàn yìnbọn sọ́mọ bóyá lómìnira fẹ́ yìnbọn sí nìbọn lọ́ọ́ bá tàbí sáládà lórí lọ́mọ bá kú ẹ dákun sọ́fọ̀ wọléhùn ọwọ́ ní sàn. owó tí òbí yẹn ti ná láti nursery school ṣé kò jóná. farabalẹ̀ mo fowó àtọmọdé ọ lẹ́nu àwọn fámìlì kan pè mí lónìí wọ́n kọ́ pè mí tomijé nọ́mbà mi sọ̀rọ̀ wọ́n làwọn pè mí ní dákọ̀ bí tá ti pè mí
lórílẹ̀-èdè Nàìjíríà yìí ni wọ́n ní wọ́n sì gbé òkú ọmọ àwọn lọ́nà sì wà tẹ́lẹ̀ de àwọn lẹ́nu ọ̀nà. Kábíyèsí Olódùmarè. Ọlọ́run ọba ń gbọ́. Kábíyèsí Olódùmarè. Mo wá ní bó ṣe wá pè mí wọ́n ní kí n dákun àwọn fẹ́ ró òkú ọmọ yẹn. Wọ́n ní bó ló ṣe jẹ́ wọ́n lákàndéédé gbé òkú ẹ̀ náà bá tẹ́ sẹ́nu ọ̀nà. Ìyá yẹn dẹ̀ ní èmi ò sí ó lóun ò sí nígbà tán tẹ́ òkú ọmọ yẹn ọlọ́kàn pé ní pé ara ọmọ yẹn ọ̀yà wọn ti gbókù ẹ lẹ́wàá gbé o. Mo wá wo ìyá yẹn pẹ̀lú bí ṣe ń bá mi sọ̀rọ̀ ó wá ń bá mi sọ̀rọ̀ tẹkuntẹkun. Àwọn yẹn la máa ń pè ní apárawọ̀ pàyálẹ́kún. Mo wá béèrè mo ní kí ló lè ṣẹlẹ̀ ìyá yẹn lóun ò mọ̀. Kábíyèsí Olódùmarè. Ó níbi tó tún ṣe dé gan ó ní ọmọkùnrin yẹn ṣe ní rìn yẹn fandafanda tó gbé òkú ọmọ wa tọ̀ ó ní ṣe ní rìn yẹn fandafanda ní gbogbo àdúgbò. Òkú ló jẹ̀bi. Òkú ló jẹ̀bi. Ó ní wọn ṣe nǹkan kan fún wọn. Ọmọ ń ò jẹ̀bi. Ọmọ ń ò jẹ̀bi. Àwọn òbí ẹ̀ náà jẹ̀bi àtòkú. Wọ́n sùn tẹ́tẹ́rẹ́. Àwọn náà sùn tẹ́tẹ́rẹ́ ní tí wọ́n gbọ́n. Ẹni tó hùwà burúkú kéèyàn tó lè lọ hùwà burúkú yóò ti kọ́kọ́ rìn láti ọkàn. Ìwà burúkú tó fẹ́ lọ hù yóò ti kọ́kọ́ rò látọkàn. Láti ọkàn ni yóò ti lọ sínú ọpọlọ. Láti inú ọpọlọ yẹn ni yóò ti wò pé ókè jẹ́ ń gbé bàbá yìí. Ṣùgbọ́n tó bá jẹ́ pé àwọn òbí yẹn náà bá fi ọmọ wọn sí kọ̀rọ̀ wọ́n fún ní kúrúbé kékèké jẹ. Bí àwọn paracetamol kékèké. Ayọ̀ bí àwọn paracetamol kékèké. Lọ́kàn fún láwọn abẹ́rẹ́ tilẹ̀ wa fẹ́ sí kí gbogbo ẹ̀ papọ̀. Ọmọ kan dàjẹ́ málábùkún. Nígbà ó dàjẹ́ tán. Ok, nǹkan bá wá ṣẹlẹ̀ lọ́lọ́run bá kọ́ mọ yọ. Sáà ni mo sọ pé láǹkàlì lọ́yọ̀. Sáà ni mo sọ wípé Ọlọ́run ọmọ ṣe o. Kìíní kan ó dà nígbà tó Ọlọ́run bá kọ́ mọ yẹn yọ. Ṣé èṣù lásán pọ̀ ṣe ni àbí Ọlọ́run? Ní sọ pé ṣùṣe mọ́. Irọ́ Ọlọ́run láàmú sọ pé Ọlọ́run ò ṣe tó pọ̀ ọmọ fún mi. Téèyàn bá tiẹ̀ ti wá ní ipò tó bá ti ń wá ipò tó ti rí ipò. Tó ti rí ipò. Agbára ló kù. Àní ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wa ọpọlọ wọn ti kú. Bíi tìbò mo fẹ́ kọ́ ẹ̀kọ́ lára rẹ̀. Ẹni tí ìwọ tó ń sáré ọlà tó ń sáré ẹ̀mí láti lò ó jẹ́ntẹ́d. Bàbá ń tọrọ sọ gbogbo ọmọ Nàìjíríà fẹ́ gbọ́ dáadáa. Ìwọ tó lówó o ti sáré o ti lówó kí ló kù fún ọ wàgbára. Téèyàn bá ti lówó oògùn ló kù. Oògùn ló kù kódà kó máa lọ ṣọ́ọ̀ṣì ibi kó jẹ́ pé ṣọ́ọ̀ṣì nìkan ló kù lágbàáyé kó máa lọ bẹ̀ ṣoògùn. Ní sàn-án. Àwọn tó ń lọ ọba náà ṣoògùn wọn ò ní mú ọ lọ bí tó ti ń ṣoògùn. Ìgbà tí pásítọ̀ bá fẹ́ lọ síbi títí ń gbàgbára ṣé yóò mú ọ lọ ni? Mo ló ti fẹ́ mú lọ. Kò ní mú ọ lọ ṣùgbọ́n nígbà tó bá débọ̀ ọ náà lóòótọ́ náà sábà. Kò ní mú lọ o. Àìmọye àwọn pásítọ̀ tó jẹ́ wípé wọ́n ti di ọmọ ìjọ sínú ìgbèkùn. Alẹ́ nìkan pè mí láti France. Ẹni yẹn ní ó ní bàbá Ajagungbade ó ní sẹ́ẹ̀dí prógráàmù yín yẹn ó ní mo kẹ́kọ̀ọ́ mẹ́. Ó ní iye mi ti ń sí ó ní mo ti sùn tẹ́lẹ̀ ó ní ṣùgbọ́n iye mi ti ń sí. Ó mà yẹn wá ní bàbá yẹn wá ní ó ní ṣùgbọ́n gbà tó stage kan ó ní gbogbo ayé ó ní yẹn fẹ́ràn pé báyọ̀ nǹkan babaláwo ni. Níbi tó ń ti rìn dé ó ní ṣùgbọ́n òun ò rí tí tóun tó ń fẹ́ dáadáa. Mo wá sọ fún mo ní níbo lọ́wọ́ náà wà ní France so lè rí nǹkan bá lóun lè rí ó yá lọ sí báyìí. Kó mú mọ́ra wọn. Tó bá ti sẹ́bẹ̀ kó pè mí. Má yẹn gbogbo àárọ̀ gbogbo ọjọ́ tó bá ti pè mí láti France gbogbo ọjọ́ yóò sọ̀kọ́ ṣàdúrà náà. Ó wá sọ pé ó lọ ń bọ̀ lé nínú oṣù kẹta yìí. Ó lọ ń bọ̀ ní ó ní bàbá Ajagungbade mo gbọ́dọ̀ fojú kàn yín. Ó ní ẹ̀rọ mi. Ó lọ fẹ́ dọkùnrin. Ó nítorí ó lọ ti ní property lẹ̀. Ó ní property ti wà lẹ̀. Tí ẹ bá ti ní property agbára ló kù. Tó o bá ti ní property má jẹ́ ní ẹlẹ́ni ó jẹsẹ̀ rẹ̀. Agbára ló kù. Ṣé ìgbé ayé gidi wá ní wípé gbà tó bá ṣiṣẹ́ lẹ̀? Kákàndẹ́ni ẹ lóró lójijì. Àìmọye ìdílé mi wò ó jẹ́ kí n sọ kíní kan fún yín. Ẹni tó bá ní etí kó gbọ́n tí ẹ̀mí ń sọ fáwọn ọmọ ìjọba yìí. Ṣẹ́rí bí olówó kan bá dìde nínú ìdílé ó ti wà láàrin ọ̀tá o. Tọrọ ń sọ torí ó yẹ kí iye wọn máa sí iye wọn ló ti máa sí báyìí. Tí olówó kan bá wà nínú ìdílé tó dìde tó lọ ń gbọ́wọ́ rẹ̀ sókè tó dìde nínú ìdílé àárín ọ̀tá ló wà. Ìjọ́ tí wọ́n bá ti mọ̀ wípé ògo rẹ̀ ti ń sọ̀rọ̀ ọjọ́ tí wọ́n bá ti mọ̀ wípé ògo rẹ̀ ti ń fọ̀n ọjọ́ tí wọ́n bá ti mọ̀ wípé ògo rẹ̀ ti ń gbéra ó ti ń ṣiṣẹ́ ìjọ nàná tó bẹ̀rẹ̀ tó bá jẹ́ pé ìrìn àjò méje náà bá rìn nítorí ẹ̀ tẹ́lẹ̀
ó ti di 14 o. ó ti di 14. ó ti di 14 o. àsìkò tó náà wá gbé dìde kó náà tó wá fi ọba jẹ́ pé ní àjò méje lọ náà bá rìn kó tó wá fi 14 lé. kó wá di 28. kó di 28. ṣùgbọ́n láì bá ṣe bẹ́ẹ̀ wàláhì yóò ṣiṣẹ́ lẹ̀ kò ní dúró jẹ́. 14 lọ́nà 14. lọ́nà 14. because kì í ṣe gbogbo àwọn tẹ́rọ pé yóò sọ pé tẹ́ bá rí ọmọ kékeré ni láàrin ọmọ ìyá rẹ̀ ó nìkan lọ́nà ń gbéga. tán bá wá rí dọ́tọ́ lọ́mọ wá sí tán bá wá fojú ríra ọkọ mi o káàbọ̀ ọkọ rẹ̀ wèrè wo. àwọn tó ń sọ wípé ọkọ mi o àwọn gangan á ti múra láti dáná sun ọ́. àní gbogbo àwọn pásítọ̀ tí ń bẹ ní Amẹ́ríkà báyìí ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ àwọn tó gbọ́dọ̀ àwọn ní ẹ̀sù tán bẹ l'Amẹ́ríkà tán bẹ ní London tán bẹ ní gbogbo diaspora wàhálà ìṣẹ̀ náà ń pè mí. ìka tiẹ̀ wá dọ́gbọ́n pè mí ẹ pẹ̀lẹ́ sá o mo ní ẹra sà orúkọ mi ni ìránṣẹ́ Ọlọ́run alààyè pé kíní kan adèmọ́ ń gbádùn ètò yín yẹn o mo ní ẹ máa ṣeun gan ẹ máa káàbọ̀ sórí ètò ẹ ṣeun gan láti orílẹ̀-èdè wo lọ́ba dákọ̀ orílẹ̀-èdè tí ti ń pè mí. ṣùgbọ́n nǹkan kan tí mo kàn fẹ́ sọ ni àwọn agbára yẹn ẹ jọ̀ọ́ ṣé lóòótọ́ ló rí ìlà àbírọ́ ni agbára yẹn dẹ̀ rí ìlú o but tágbára yẹn bá wá rí nítòótọ́ tó bá yẹ pé lóòótọ́ ló rí ẹ máa nífẹ̀ẹ́ láti lè jẹ́ kẹ́ fún mi nọ́mbà ẹnìkan ṣá. mo ní bàbá mo ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ẹni ìránṣẹ́ Ọlọ́run alààyè ní tó dájú ó ní but kí n ṣáà ní nọ́mbà wọn lọ́wọ́ ṣá ẹ bá ń gẹ̀ẹ́tì nọ́mbà Ajagungbade máa láìkí láti lè jẹ́rìí kọ́ máa Ajagungbade gan pè ọkà sápè lórúkọ kan mo wá rẹ́rìn-ín wípé ṣe bẹ́ẹ̀ ni pásítọ̀ ní ó ní so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn ẹ jọ̀ọ́ thank you very much màá fún yín ní owó card tẹ́ fi send yẹ mo ní ẹ ṣé gan-an mo bá send nọ́mbà yẹn sí tó bá pè mí mo ti pe nọ́mbà yẹn ò àfẹlẹ mo ní mo rò pé kan mo ní mo pé ẹlẹ́fẹ́ ṣèfù ẹ̀ lásán ni mo kàn ní kí n try rẹ̀ wò ni mo wá wò pé àwọn ọmọ ìjọ tí ọba sì gbọ́n ó ti kú ọmọ ìjọ tí ọba ti gbọ́n ó ti kú. àní mo wá ibi tí mo ti lọ dáfá a bá ń dáfá lọ má nǹkan bá kàn wọlé ojú èmi àti ẹ̀ bá ṣe mẹ́rin mo ní bàbá ó ní wòlíì ó ní ìwọ lọmọ mi sí wòlíì o ní babaláwo tí bá dáfá ọkàn jùgbanu sí máa yẹn ni ọlọ́ọ̀lọ́mọ mi ní mo wá wò pé tí gbogbo tí màá yìí bá sì bẹ́ ń bẹ̀rẹ̀ sí fèdè fọ̀ ẹ́lìbọ̀lì ẹ́lì kìíní kan tó bá bẹ̀rẹ̀ sí fèdè fọ̀ gbogbo àwọn èèyàn máa fọ́ lọ níwájú ẹni. wọ́n lọ ti tán o wọ́n ní kò sọ́lọ́ mi mọ́. babaláwo wọn yẹn wá ní ọgbọ́n fẹ́ kọjá àyè àwọn ènìyàn tó bá kọjá àyè máa gbàgbára tí mo fún wọn. ó tán nù yá sọ́dọ̀ èèyàn yẹpẹrẹ padà. ṣé wá rí mo tó wá fẹ́ fún ẹ̀yin èèyàn wa ní advice kan má fa àṣírí ẹ̀ ènìyàn o. torí ibi tó lè mí tó gọ̀dé nù. má fi àṣírí ẹ̀ tó ènìyàn o. sórí tí o bá ní àṣírí 10 nínú sọ méjì jáde. kó tiẹ̀ má sọ kankan gan fẹ́ bẹ́tà. ó tiẹ̀ lè fi hàn ó lè fi 8 yòókù kó fi ṣe bàbá fún hàn. alágbára tó bá ti mú àṣírí ẹ̀ tó jẹ́ wípé ẹ̀yin tẹ́ bá jọ wà papọ̀ tí ò fi ọjọ́ kan ààyè ìjà sílẹ̀ wọ́n á wín sí ẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n gẹ̀ẹ́tì ẹ̀ ṣùgbọ́n fọjọ́ kan ààyè ìjà sílẹ̀ kí ló mú pásítọ̀ tí ń jàṣe jẹ́. ibi tí mò ń lọ́nu. kí ló mú pásítọ̀ tí ń jàṣe jẹ́. pásítọ̀ sọ pé tóun bá jàṣe jẹ wípé kò sí nǹkan tó burú ń bẹ sọ yẹ kí pásítọ̀ máa jàṣe jẹ. pásítọ̀ tó bá ní kò sí nǹkan tó burú ń bẹ ọmọ ọkọ ni. tọrọ ń sọ dákun. pásítọ̀ tó bá ti ní kò sí nǹkan tó burú. kéèyàn jàṣe jẹ. nínú kéèyàn ó jàṣe jẹ ọmọ ọkọ ni. kì í ṣe man of God. Man of truth. Man of truth. Ajagungbade fíìmù yìí mà fẹ́ lágbára. Kì í ṣe man of ṣe fíìmù là ń yà. Nítorí ẹ̀ bá ti sọnù kó sọ pé fíìmù là ń yà. nígbà tí bàbá kan pè mí ó ní ẹ mọ̀ kú fíìmù yín o. Òpònú ni. Wọ́n wá rẹ́rìn ó ní ṣèṣe pé make content. Ọdẹ ni. ó ní sẹ́ẹ̀dẹ̀ sùọ̀ pé ká yìnbọn sí yìnyín kọ́ mọ̀ wọlé pé sọ́kọ̀ rẹ̀ ti sá. nígbà tí òró ògùn rí àti pé nǹkan gbélé lágbolé wọn ti kú. nǹkan gbélé sẹ́rí pé kì í ṣe bá ń dọwọ́ bonú sọ̀rọ̀. nǹkan gbélé lágbolé irú ẹ̀dá bẹ́ẹ̀ ó ti kú. sẹ́rí tẹ́ bá ti rí wòlíì tí máa sọ pé ẹ má jẹwé ẹ má jẹgbò ẹ má jàṣe jẹ ẹ tẹ̀bí ẹ̀ dáadáa. nǹkan má jàṣe jẹ kí ni ìsàjẹsẹ ló jẹ àwọn orí ọpọlọ ẹlòmíì ti kú. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń do. àwọn tẹ̀yìn lọ bá táwọn ọba múra ṣe àwọn alọpẹ ẹnìkan ó gba àwọn jọ. ó pọ́sibù tẹ bá ní ṣọ́ọ̀ṣì mi lè lọ bí ó lè lọ láti bí rúbí sí mẹ́ẹ̀lì
mẹ́ẹ̀lì ọgbọ̀n kí ni ní mẹ́ẹ̀lì tí ò ní sí kà èrò sì pọ̀ ń bẹ̀ lọ tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ ayé ẹlòmíì ti bàjẹ́ kò tó nírònú kò sí nǹkan kan míì ju wípé òun náà gbọ́n ó fẹ́ kankéèjì ni. farabalẹ̀ o ní sùúrù o mo ti wà níbi ìsọjí kan rí ta fẹ́ pé 300,000 mẹ́ kọ́mọ̀ ẹ̀ pé wọ́n ti wá rí nǹkan mọ́ ilẹ̀ kù sí ẹ̀mí ọlọ́run náà ni wọ́n dẹ̀ sọ pé wàá gba afọ́jú ń rìnà àrọ̀ ń ṣe kìíní kan ọwọ́ apẹ́kí tó mọ̀ pé bàbá yẹn ni máa ń kó àrọ̀ àtàfọ́jú wá fún rẹ̀. olóòtú àwọn kan wà ní tòótọ́ tá a dá wípé sórí tó o bá ti dénú ayé o tí wọn ò bá ti rí kádàrá ayé ẹ padà ayé ò pèsè ọ ni bẹ́ẹ̀ ni iṣẹ́ gbogbo ènìyàn ní sọ̀gbọ́n owó kó tó lówó lọ. òun náà ń pè lórí àpèsìn. iná ń pè lórí àpèsìn ṣùgbọ́n tá a bá wá kọ́ tá a bá kọ́ 308 jọ tipátipá láfi rí 5. kò wọ́pọ̀. àwọn kan wà tó jẹ́ wípé lótìtọ́ láti ọ̀run láti yàn wọ́n pé orí àpèsìn ni ọ́. kò ní ṣẹrú. irú àwọn ẹ̀dá yẹn gan tí ìdílé bá gbọ́ báwọn àjẹ́ ìdílé àwọn alágbára ìdílé bá pọ́npọ́n wọn ò ní kú. wọ́n lè fa ògo wọn sẹ́yìn ni ṣùgbọ́n lè rí yẹn padà ṣe tí ò bá ti kú. tí ò bá ti kú ìlérí yẹn á padà ṣẹ ṣùgbọ́n tá a bá wá kóró àwọn yẹn jọ wọn ò lè ju 5 lọ́nà 350 o. ṣé ẹ dáwọn tó kù agbára burúkú ni. alákùnrin kan pè mí torí àní máa sọ pé alákùnrin kan pè wá alábẹ̀rẹ̀ kan pè wá lórí ètò àní dákọ wọn àti ní dákọ ìlú tán wà alákùnrin kan pè mí mà tó pè mí ó ní kí la fẹ́ ṣe sọ̀rọ̀ ìbáyìí ló bá bẹ̀rẹ̀ sí sọkún ó ní ìyá ń bímọ 7 ó ní ìkankan nínú wọn ò sì yàn kò yanjú. ìkankan nínú wọn kò sí kankan tó ó yàn ikọ̀ ògbé kan ni. kò yanjú. ikọ̀ ògbé kan ni. ọwọ́ òbí ló ti wá. ó wá ní òun fẹ́ bá mi sọ̀rọ̀ gbàtọ̀ wá bá wọn ní kí ló fẹ́ ṣe ó fẹ́ jẹ́ kí n ṣe fún ọ gan. ó ní ìkan tó ìbátan wá yàn tí ìbátan wá yanjú nínú àwọn wọn náà fún ní káńfà ó ní ó ti gba káńfà báyìí lọ balẹ̀ dì. kábíyèsí olódùmarè. dídẹ̀ rẹ̀ tí ó balẹ̀ dì báyìí wà látàláì stroke mú ni. kábíyèsí olódùmarè. ó ní àwọn kù 6 báyìí 6 àtààbọ̀ torí stroke ti mú kan ó ti kù 6 àtààbọ̀. ó kù 6 àtààbọ̀. ó láwọn táwọn tó wájọ wà báyìí ní ìsìn báyìí ó ní kò gbé kan ni. kábíyèsí olódùmarè. ó ní kí ló fẹ́ ṣe sọ̀rọ̀ ibẹ̀ mo sì wá ṣàlàyé fún pé só o ti béèrè lọ́wọ́ kádàrá rẹ̀ àtàyẹ̀mọ́ torí gbogbo nǹkan ló ní í ṣe pẹ̀lú kádàrá àtàyẹ̀mọ́ alákùnrin kan náà pè mí ó lóun ti wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà ní ìsìtì lé ní 15 years. kò tí ìyẹn ti ẹ̀ wọ́pọ̀. ó ní inú gọ́tà ló ń sùn ìka tiẹ̀ ló ń tọrọ báárà. àyíká náà gbẹ́ bọ́sẹ̀ rí nu ó ní báárà ló ń fi ń jẹ níbi tó ń wà. báárà láti bí ọdún 15. irú ọmọ bẹ́ẹ̀ náà tún jẹ̀bi o àwọn òbí ẹ̀ ló jẹ̀bi. àwọn náà gọra. àwọn òbí ẹ̀ ló jẹ̀bi kì í ṣe gbogbo ọmọ níṣẹ́ yẹn kádàrá wípé ìwọ ló tọ́jú ara ẹ̀. àwọn ọmọ mi wà tó jẹ́ wípé ìyá ni wọ́n á jẹ débi ọ̀la. ṣé ẹ rí gbogbo ẹ̀yin tẹ́ bá sì ní ìyá láyé tẹ́ ń gbé tó yìí ẹ yá lọ bá ìyá yín. ìwọ tó bá sì ní bàbá láyé tó ń gbé tó yìí tí bàbá rẹ sì jẹ́ bàbá abiyamọ tí ì ṣe abiyagba. tó bá ti sùn jí. kọ̀ǹfàmù. tó bá ti sùn tá bàbá yẹn ló lobó bàbá mi ṣe ìwọ náà fẹ́ jẹ sọmọ pẹsẹ kò fẹ́ jẹ ń ọmọ ni ìgbà mi àmọ́ wà bàbá lè sùn káwé ọmọ bá ti pẹ́ torí ọmọ ò bá ti sọ jí bàbá ẹ̀ dìde. mo ní ọ̀rẹ́ kan n ní dákọ ọ̀rẹ́ mi fọwọ́ náà mọ̀ ó ti gbóko ẹ̀rí ìyá rẹ̀ ní èmi mọ bọ́mọ mi gbẹ́bọ tó fi jẹ́ èèyàn mo ní màmá ẹbọ ọmọ yín gbẹ́bọ tó fi jẹ́ èèyàn ó ní sọ ọmọ wípé ìwọ náà lọ bá ìyá tiẹ̀ náà kó bá wọn náà gbẹ́bọ tiẹ̀ àìbáyàn gbé mo wá ní màmá mo níbo lẹ ṣe ṣe ó ní má wọ̀rí tó bá ti dọ̀la èmi àti ìyá rí ó ríra bẹ́ẹ̀ mo ti mọ̀ wípé àwọn ìyá kan wà débi wípé wọn ò sun o. níbo wọn máa fẹ́ ta wọn fi kéjì. àwọn ìyá kan wà tó jẹ́ wípé abiyamọ ni mo fi gbogbo ọwọ́ mo fi gbósùbà fún yín. láwọn ìyá kan abiyamọ làwọn ìyá kan àwọn ìyá kan wà tó jẹ́ wípé abiyagba ni o. tí ì ṣe ìyá rárá. kò sí tó kàn wọ́n nínú láìfọ́ ọmọ. ó wà dáadáa. irú àwọn ìyá bẹ́ẹ̀ ẹ dákun kí ni rìsọ́ọ̀tì ayé wọn lọ́jọ́ alẹ́. ìyá tí ò sáré lórí bọ́mọ rí ó ṣe jẹ́ èèyàn ó sáré lórí bọ́mọ rí ó ṣe jẹ́ èèyàn tòótọ́ ṣùgbọ́n ó sáré lórí ẹ̀mí tá a fi ń lo èèyàn jíjẹ́. kábíyèsí elédùmarè kábíyèsí adéyà kan sunkún sí mi lọ́rùn ní báyìí aláwọdé gbà mí yóò bá dùn ó ń wo prógráàmù rẹ ẹ̀rù sì ń bà mí. aláwọ̀ èèyàn ní prógráàmù yìí ánìsì tó ń ṣí àwọn níyè. ìwọ náà ti gbọ́.
pè mí láti ìlúkìlú lórílẹ̀-èdè àgbáyé tó fi dé London, America, Texas, France, gbogbo ẹ̀ pátápátá. Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀. Mo ní irọ́. Ẹ̀yin yẹn lọ́lọ́run tó torí àwọn kan lọ́lọ́run ṣe gbé program yìí kalẹ̀. Bẹ́ẹ̀ni, Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀. Pé Ọlọ́run ló ní kí ìrìn àjò yìí rí bẹ́ẹ̀. Àwọn kan ní Nàìjíríà ṣe náà ń pè mí báyìí. Wọ́n láwọn ń bá mi jà, mo ní ẹ má wulẹ̀ bá mi jà. Wọ́n ní kí ló dé tó yẹ pé mo máa ń dojú kọ àwọn tó wà ń lu òyìnbó mi ìdojú kà wọ́n. Mo ní àjẹ́ tí ń sá fún gbọmọgbọmọ ogún lọ ni. Olódùmarè àjẹ́ tí ń sá fún gbọmọgbọmọ nǹkan ju nǹkan lọ ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà nílùú òyìnbó kẹ́lómi má wulẹ̀ travel better. Àní ẹlòmíà lóun ti wà bẹ́ẹ̀ ní sọ́wọ́n tí ìgbàwé ìgbélú láti bí 25 years 25 years ó gbàwé ìgbélú láti 25 years. Bọ̀dá kan pè mí bó ṣe wá pè mí mo wá ní ifá ń bọ̀ tí bá ti bọ̀ dáfà rẹ̀ nǹkan tí ifá bá ti sọ ifá wá ní kó mọ padà bọ̀ Nàìjíríà. Bọ̀dá mo wá sọ fún mo ní bọ̀dá sẹ́ẹ̀ ní bínú ọdún kele orí tẹ́ ti wà ní ibi tẹ́ wà ó ló ti lé ní 19 years. 19 years. Mo ní sẹ́ẹ̀ ti ra blọ́ọ̀kù ó ní onígbàgbọ́ kó ń ṣe máa ra blọ́ọ̀kù. Kí ni èjì yín báyìí gbà tí ó sọ èjì lọ́wọ́ yẹ 61. Tí ẹ ti ta. Tí ra blọ́ọ̀kù. Tí ẹ ti ta. Ìlú tẹ́ wà bó ni but ó mọ ọ̀rọ̀ Amẹ́ríkà sá ọ̀rọ̀ Amẹ́ríkà lẹ̀. Olódùmarè. Àwọn tó bá já tó bá gbọ́n wọ́n ń ṣe dé l'Amẹ́ríkà. Tó mọ́ mẹ́nìkan níbi tó ṣe dé kì í fi pé ètùtù kì í fi ṣeré o. Láyé bẹ́ẹ̀ ni. Tó bá ti pè mí báyọ̀ gba aládé lọ́wọ́ gbé tutù. Bẹ́ẹ̀ ni àìmọye aláwọn kan wà tó yẹ wípé wọn ní bàbá wọn ní àwọn bílífù ní ètùtù wọn nítorí yóò túbà aró túbà gbogbo tẹ̀yẹ̀ bá wọlé yóò rí wọn ní sóògùn ṣùgbọ́n ètùtù yẹn wọn ò lè fi ṣeré àìmọye àwọn tó ń pè mí láti ìlú èbó wọn ní bàbá ẹ dákun ètùtù làwọn fẹ́ ẹ bá wọn ṣe ètùtù ẹ bá ń ṣe tí n bá dẹ̀ ti máa ṣe tí wọ́n bá ti sẹ́ndì owó wọn ránṣẹ́ tí n bá ti bọ́ pìpìà rẹ̀ fídíò kọ̀ báyìí bí i ṣiṣẹ́ lẹ́yìn ènìyàn. Ìrẹ́ o káàsì tó ṣiṣẹ́ gan á béèrè ọ̀nà kádàrá ẹni yẹn ìtẹ́lẹ̀dà yóò bá gbà. Ibi tá à ń lọ gan-an nù. Á yẹlẹ̀ wò á bilẹ̀ léèrè kí ni kádàrá ẹni yẹn gbà kí ni ń ṣe gan kí ni àjò rẹ̀ fi rí bẹ́ẹ̀. Ibi tá à ń lọ gan-an lọ ẹsẹ̀ dín. Kí ni tí ń ṣẹlẹ̀ sí tí ni àjò rẹ̀ fi ṣe kí ni tó fi rí bẹ́ẹ̀. Àkànlé máa fi oògùn orí fífọ́ káwọn fi gbọ́dọ̀ inú rúnrún. Because kádàrá táyé ó yàtọ̀ sí ti Kẹ́hìndé. Arákùnrin kan pè mí lórí ọ̀rọ̀ rẹ̀ ó ló ṣiṣẹ́ fóun ẹ̀rù sì bá wọn. Mo ní irú iṣẹ́ wo ni ó ní ọbọ̀ òun ṣiṣẹ́ mo wá ní irú iṣẹ́ wo lọ́ba ẹ̀ ń ṣe ó ní Ajagungbade lóko ẹ̀ ó ní small body big engine mo wá ní Ajagungbade tẹ̀yìn fẹnu sọ̀hún mo ní tó jẹ́ pé gbogbo èmi gan aláwọ̀ bí mo ṣe wà èmi gan igọ́ra mi lọ́dún ẹ̀ bí n bá dọ́dún ẹ̀ lónìí oríṣiríṣi nǹkan lájọ mọ́ sọ gbàtẹ́ ni yóò wá sọ̀rọ̀ ó ní Ajagungbade bò ń ṣiṣẹ́ ó ló sì dá lára wọn ọgbọ́n agbára wo ló ní. Ṣebí kan ni mò ń sọ lóòtú tá a sẹ́ndì sí Amẹ́ríkà ní United States bá a ṣe sẹ́ndì ẹ̀ sáyẹ́ ṣẹ̀ṣẹ̀ kan wọn lára ni máa yẹn ó ṣẹ̀ṣẹ̀ lọ bóyá bí ọjọ́ méjì ń bẹ̀ àdúrà ni mò ń ṣe àdúrà ni ń ṣe o àwọn sẹ́kàn wà tó ti wà lẹ́tọ̀ọ́ yẹ pé Amẹ́ríkà náà ní ń lọ Monday ní lọ bẹ̀ lásẹ̀ndì ẹ̀ sọ̀hún ṣé wá rí kábíyèsí Ọlọ́run kábíyèsí Ọlọ́run kábíyèsí Ọlọ́run ẹ̀yin èèyàn mi ẹ má sùn mọ́ ẹ má sùn mọ́ wo ìwọ náà béèrè sọ̀rọ̀ ayé ẹni tó bá kàn ọ́ kú. wàá mọ̀ gbọ́ àníbi tẹ́lù ti bà mí ọdún náà ti bà mí arábìnrin kan pè mí ó ní ṣé mo believe pé ibi tó ń wà báyìí yóò bẹ ẹgbẹ́ òun l'Amẹ́ríkà ní tó ń ní lára mo ní lọ́nà wo ó ní lára pọ̀ l'Amẹ́ríkà o ọ̀nà èyìnbó ò ní ọ lára o ó ní yóò bẹ ẹgbẹ́ rẹ yóò bá gẹ́gẹ́ tẹ́jọ́ máa sọ ńgbà tí síra yín wọ́n ní wà láìtàlẹ̀ ó ní lára ó ní anilára yẹ pọ̀ débi pé òun ti kúrò níbi iṣẹ́ tó ń wà òun tún ti gba bòmíì lọ nígbà tó tún wá kó ń bẹ̀ yẹn òun tún wá gba iṣẹ́ mi bòmíì lọ ìnilára mi ló tún lọ bá pàdé mẹ́ ọ wá ní yorubadunonlinetv kí ni nǹkan tó ń lè ṣe mo ní tẹ́lù bá kòkè tó bá kanlẹ̀ ibì kan là gbé kà ọ wá ní kí ni nǹkan tó ń ṣe mo ní àtúnṣe wà àtúnṣe tó sì wà ní wípé ń bọ̀ yẹ̀wò tá a bá ti bọ̀ yẹ̀wò ọ̀rọ̀ rẹ̀ nǹkan tó bá jẹ mọ́ nǹkan tó rọ̀ rẹ̀ bá jẹ mọ́ láàyànjú ẹ̀ sí tó bá ní inú wọn sì dùn o èlò wà ní kó wọ́n sẹ́ndì mo ní ẹ kọ́kọ́ fowó lẹ́nà àkọ́kọ́ kọ́ lówó ẹjá kọ́kọ́ wo nǹkan tí ń dà yín láàmú. ìbá ń dà láàmú. Pàtẹ́ ẹnìkan pè mí
a ní òun ti ná tó 14 million wọ́n ti gbá wọn wọ́n ní wọ́n á gbá o 14 million onípàlà rí ọ̀balẹ̀. kí ló dé àìfarabalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mi ó ti kó síbi tí òye ó kó sí. mo ní ṣe sọ kíní kan fún ọmọ ogun tẹ̀dúdó ni mí Mọ̀dákẹ́kẹ́ ni mí ọmọ àdùn fìjà gbogbo dè ní Mọ̀dákẹ́kẹ́. bẹ́ẹ̀yàn kan tí ẹ sọ gẹ́gẹ́ bá sọ wípé bá yóò wú òtẹ́rù ìwọ̀n bá tí ìtànná kí górógbó ló mú. ìtànná lásán lọ́kàn mọ́ lọ́wọ́ tó bá wò báyìí ó wá ní kí nìkan tó ń ṣe ó ní wàhálà àti nílá ìkan ti ẹ̀ pè mí lórí mi ní máa dákọ̀ anybody o ẹnìkan náà ti ẹ̀ pè mí ní country kan bó ṣe pè mí báyìí ó ní ṣé mo believe pé ibi tó ń wá báyìí ó ní ìyàwó ni ń bọ̀ òun. kábíyèsí Olódùmarè. ọ̀nà onígbà bọ̀ ó ní ẹ̀wọ́ ọ̀rọ̀ pọ̀ kò sẹ́ni tí ó pìyàn láti orílẹ̀-èdè Amẹ́ríkà kò sẹ́ni tí ó pìyàn láti diaspora tí ò ní rí nǹkan wí. bẹ́ẹ̀ni bó ṣe rí nu. wọ́n sọ fáwọn ọmọ Nàìjíríà wípé nǹkan tí ń fèsì àwọn ará Amẹ́ríkà ju tiẹ̀ lọ. àná pé fóònù mẹ́ta sì ń kú. ẹlòmíì lè sọ̀rọ̀ láàrin nígbà èrò bá pọ̀ jù ní ìjà ẹlòmíì kọ́ọ̀lù ó tún máa jẹ́. bó sì fẹ́ fàǹfààní sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń kọ́ ní Amẹ́ríkà tẹ́ ẹ máa ń kọ́ ní diaspora ẹ kàn á lọ ẹ sọ̀rọ̀ sókí. bẹ́ẹ̀ lómi bá sọ̀rọ̀. ẹlòmíì lè tọjọ́ a máa ń kọ̀ tí ẹlòmíì dànù ni. bẹ́ẹ̀ lómi bá sọ̀rọ̀ yóò sọ yóò tún padà yóò sọ yóò tún padà. sẹ́yìn tó bá sọ lọ wájú yóò tún padà sẹ́yìn. Tí bá ń sí ọ́ tí bá ń sí ọ́ lọ sí gbèdéke tí bá ń sí ọ́ gan-an. Sókí ni kò sọ. Kì í ṣe pé kò tọjọ́ bí ẹni tí ń jà kára. Bẹ́ẹ̀ ni. Ẹni tí ń jẹ pàgbóná lẹ́nu mọ́ máa tọjọ́ bẹ́ẹ̀. Sọ́sọ́kì tí bá ń sí ọ́. Tàbá wá wò ó ọlọ́fẹ́ fàwọn ẹsẹ̀ kan lẹ̀ sórí afẹ́fẹ́. Nǹkan èmi ọ̀bà wa ní bá a ṣe fi iṣẹ́ ilẹ̀ torí a gbọ́dọ̀ mọ fàṣírí Yorùbá hàn. Bẹ́ẹ̀ni. Torí Yorùbá ní àṣà àníṣe bá a ṣe wá ṣe é ni wà tí ìyè mi báyìí bó ló ṣe fẹ́ ṣe. bá a ṣe ṣeré ohun tó bá ti ohun tó jẹ mọ́ ìrànlọ́wọ́ àwọn èèyàn tí a tó jọ ọmọ Yorùbá. ṣé yóò wá jẹ́ ti ìlànà ìtọ́jú ara ni. bẹ́ẹ̀ ìlànà ìtọ́jú ara ni torí tí ọ̀nà èèyàn bá dí. ibi tí mo ń lọ. torí àwọn àfáà kan pè mí. ẹ mẹ́jà fiṣẹ́ kankan lẹ̀ pé èmi ní ayẹta òkú. èmi ní ogun ọ̀fẹ́. ẹ mọ̀ wípé àwọn ọ̀tá wa náà ń bẹ. àfáà kan pè ọ́. àwọn àfáà kan pè mí. ó ní tó ń bá ṣiṣẹ́ ó ní kò ṣiṣẹ́ tó máa ń ṣe ó ní kò ṣiṣẹ́ tí òun máa ń ṣe láyé ó ní kì í ṣiṣẹ́. àfáà ló pé ọ o. àfáà ni o. sẹ́kùrù sùn yóò ṣiṣẹ́ fún ni. ó ní kì í ṣe ó náà máa ń bàjẹ́. báyà ibi tí mo ń lọ nù. ó ní ṣe náà máa ń bàjẹ́ ó ní tó ń bá ti lè gbé wọlé náà náà bàjẹ́ ó ní gbòòyà náà ní kàn sọ kíní kan rọ̀ mo ní kò ṣe nǹkan kan mo ní àwọn tó ń bá aṣẹ́ rẹ̀ ojú òtún bọ̀ ọjà ni. mo ní sọ nínú kódà gan-an lè fẹ́ yìí sí lásán kí tiẹ̀ ta. mo ló ti bàjẹ́ nu mo wá ń sọ mo ní kí ni tí bàbá yẹn tó ń lò bàbá yẹn wá sọ fún mi pé ó ní bàbá ó ní kò tiẹ̀ sí tó ń lò ó ní ṣùgbọ́n ó ní ìgbàgbọ́ mi rọ̀ mọ́ yín bí mo ṣe rí ó ní ìgbàgbọ́ mi ó ló rọ̀ mọ́ yín mo wá rẹ́rìn mo ní afá oníhàn mo ní òní náà lọ́rùú ẹ̀ sì dayọ̀ torí wípé sẹ́ rí bóyá o jẹ́ kìrìsìtẹ́nì bóyá o jẹ́ muslim bóyá o jẹ́ alábàáláyé ìkan náà ní gbogbo wa because Yorùbá ní gbogbo wa Yorùbá ní gbogbo wa o ok mo wá sọ fún ẹni yẹn mo ní kó lọ ṣe báyìí kó lọ ṣe báyìí kó lọ ṣe báyìí bàbá yẹn látàná ní ti ń kímikími láti àná ní ti ń kímikími gbogbo ẹni tí tó bá dàbí wípé ọ̀nà bá dí mọ́ torí pé kò yí sí náà láti máa fi nǹkan àjogúnbá wa sílẹ̀ ṣùgbọ́n àwọn tí tó dàbí pọ́n náà wà ní ìgbèkùn àwọn kan wà tó jẹ́ wípé a lè fún tí àwọn náà lè lọ ṣe àìmọye àwọn míì tó yẹ pé wọ́n á pè mí tó yẹ pé ọ̀rọ̀ wọn ẹ̀mí yóò kàn sọ́sọ́ fún mi kí n fún wọn níṣẹ́ yẹn ni nítòsí yẹ tó jẹ́ mọ́ owó bọ́wọ́ màá dẹ̀ fún wọn màá ní ó yẹ lọ síbẹ̀ bàbá kan pè mí fún egbò àdá àjínà bàbá yẹn ní èlò ni kò mú wa mo wá rẹ́rìn-ín mo ní ìjúwe àwọn nǹkan kan fún yẹn lọ ṣe ṣùgbọ́n tógun bá ti ṣẹ́ bó o bá gbàgbé ní tí ó ṣẹlẹ̀ sí ó lè jù bá nù. bàbá jòǹgbé. má jòǹgbé o mo wá fún bàbá yẹn níṣẹ́ bàbá yẹn ní ó ní kò ó lójú egbò wọn ò wá mi mọ́. tó ọ̀rọ̀ sọ dákun. bàbí Iléṣà ọ̀rọ̀ Iléṣà ni mo ń sọ yìí Iléṣà lẹ́ni yẹn ó ní ó lè gbàdá ó ní ṣùgbọ́n lọ́wọ́ lọ́bẹ̀ ó ní olójú rí ọ̀sẹ̀ kí ni ó ní ọ̀wá mímọ́. kábíyèsí lójúmọ́rè. ìkan náà nílùú Èkó náà the same thing bẹ́ẹ̀. kábíyèsí lójúmọ́rè. a máa ṣe ìrànlọ́wọ́ yìí fún àwọn ènìyàn a máa ṣe fún àwọn ènìyàn ṣùgbọ́n kì í ṣe wípé bóyá kẹ́nìyàn kàn gbọ́ iṣẹ́ kó kàn kọ́lẹ̀ lásán lọ́ọ́ dánwò nínú ìgbà tí wọn náà bá dánwò
ni wọn náà ṣe mọ irú ẹ̀dá tí irú ẹni yẹn jẹ́. Torí àwọn kan ń pè mí wọ́n ní kó má jẹ́ pé ẹni tí ń sọ̀rọ̀ yìí ẹnìkan tiẹ̀ ní òfúùtù fẹ́ẹ̀ tẹ̀ ni. Ó káre. Ẹnìkan tó sọ pé àgbọ̀ òfìfo ni. Ó káre. Mo gbogbo àwọn kọ́mẹ̀ntì àwọn èèyàn ẹnìkan sọ pé ee lamba. Ó káre o. Tá a bá wá wò ó irú iṣẹ́ wo ló wọ̀ kó fi ilẹ̀ fáwọn èèyàn. Asínà ìyọnu mo fẹ́ fi ilẹ̀. Kódà ọ̀pọ̀lọpọ̀ lè máa wo pé báyà àbí nǹkan ń sọ ní àròsọ yìí àbí àròsọ ni àbí nǹkan kan ni a tó gbé àkáǹtì sílẹ̀ báyìí tájọ máa wò báyìí tí máa sọ fún ọ. Tí wọ́n gan fi mọ̀ pé confam kì í ṣe pé báyà ọ̀rọ̀ ntí àwọn bàbá tí a lọ bá ní bàbá tí a. Kéèyàn tó lè sọ wípé ajá tó lè fìyàn Ajagungbade kì í kò í sí. Ojú ti rọ́kun ojú ti rọ́ṣà ṣùgbọ́n ẹni táyàn máa rí ọba tí ní bá tèmi ṣiṣẹ́ wà láì kò ní nígbàgbọ́ nù mí. Bẹ́ẹ̀ni. Ẹni tí àyànmọ́ rẹ̀ tí ò ní bá tèmi ṣiṣẹ́ wà láì kò ní nígbàgbọ́ nù mí. Torí pé oníkálukú ló ní mọ̀lẹ́kà tiẹ̀. Ṣé rí àwọn kan wà tó yẹ pé gbogbo nǹkan sọ ìkògbọ́n lára mu àwa ìṣe mọ̀lẹ́kà wọn ni. Àwọn kan sì wà tó yẹ pé gbogbo nǹkan sọ yìí inú ọpọlọ wọn ní wà mọ̀lẹ́kà wọn làwa jẹ́. Oníkálukú lọ́lọ́run dá mọ̀lẹ́kà tiẹ̀ fún. Ẹ má jẹ́ kí n tàn kì í ṣe gbogbo ẹni tí ń lọ sórí òkè tó bá pín àdúrà ń gbà lórí òkè kan o èèyàn wá wọ́ lọ́bẹ̀ kì í ṣe gbogbo àwọn wọ́ lọ́bẹ̀ náà rí iṣẹ́ ìyanu Ọlọ́run ló fi dà ṣùgbọ́n mo máa ń sọ fún ẹlẹ́dàá tó dá ilẹ̀ tó dá ọ̀run wípé gbogbo ẹni tí ayé rí ò ní nítumọ̀ tó bá dàbí wípé ó bá ní ìgbèníjà kan táyé rí ò bá ti ní nítumọ̀ kò ní mọ̀ mí. Ẹni tó bá ní ìpèníjà kan tó gorí ò bá ti ní sẹ́ wà láì kò ní mọ̀ mí. Small but mighty ni ọ ó kéré lójú. Náà rè. Ẹnìkan pè mí láti London ó ní kí ni kíní náà. Náà rè kó bá wọlé. Ó ní kíní náà rè. Ó ní kò jù bá ń lọ o. Ẹkùn ọkọ pọnù. Irun mọlẹ̀ panko pì. Ó ní kò jù báyìí lọ o. Ìwọ jẹ́ kí fíìmù ó ṣẹlẹ̀ lójú ẹ ó mọ̀ pé wèrè wà. Bàtọ́ wá wò mí ó wá ní ẹnìkan pè mí láti orílẹ̀-èdè Amẹ́ríkà ń ní dáko ẹ̀. Ní ń wò ọ̀rá yìí ní ń wo tẹlifíṣàn báyìí ní ń wò ọ̀bá yìí mo sì ń wò lórí fóònù ní ń wò tẹlifíṣàn báyìí ní ń wò ọ̀bá yìí ó ní eléyìí mo ní èyí ó wà wò báyìí ó ní no ó ní kò lè bá mi ṣiṣẹ́ ó ní mo wá ṣàlàyé fún un mo ní kékeré báyìí ni ata ṣe ń rí kéré sọ fún ojú. Ṣé ẹlòmíín wà tó jẹ́ pé tó bá fẹ́ wọlé ẹnu ọ̀nà lè má gbà á. Ó sì jágbó òfìfo. Kì í sọ lágbára. Ẹ̀rọ ọmọ mi tó jẹ́ pé ó lè jẹ́ ọmọ ọdún 7 tó sì jẹ́ pé yóò sì gbé ẹni tó ti wà 100 years tí ó gbé mi. Tí ó gbé mi dànù. Tí ó gbé sínú tí kankan ò ní jábọ́ bẹ̀. Tí ó gbé mi tó jẹ́ tó yẹ. Ìwọ tó bá sọ pé wàdà ni jẹ́ kí fíìmù ó ṣẹlẹ̀ kí yàrá yàrí ó fojú kan. Ó mọ̀ pé wèrè wà. Ó sọ̀rọ̀ kan ẹ̀rù wá bà mí. Ó ní bí ọba sọkùnrin kankan lé mọ́. Ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ni yìí ọmọlúwàbí ó ti ń yé mi bọ̀ díẹ̀díẹ̀ pé ẹni abiyì láwùjọ ni gbogbo ọmọ adúláwọ̀ tí ó mọ ìṣesí àti àṣà wa nílẹ̀ káàárọ̀ òjìrè. Pàtàkì ibẹ̀ ní èdè Yorùbá tó so wá pọ̀ gẹ́gẹ́ bí ọmọ odò tó dá ìwà. Tí bá jẹ̀gbẹ́ ní àṣé ìgbàyígbádùn bẹ lára àwọn ọmọ adúláwọ̀ ọmọ Yorùbá àtàtà ní ilẹ̀ Áfíríkà. Yorùbá ni mí ṣé Yorùbá ni ìwọ náà ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọmọ Yorùbá ló lè mú ìgbàyígbádùn bá wa láìlẹ́jà bákan nínú ní ilẹ̀ kóòtù jíire. Àṣà wa, ìṣe wa, ẹ̀sìn wa, ìṣesí wa ló fi irú ẹ̀yà tá a jẹ́ hàn níbikíbi tá a bá wà lórílẹ̀ alààyè. Ṣó ti wá rí i pé Yorùbá dùn láṣà, ó dùn lédè. Yorùbá Dùn Online TV, ìkànnì tó dára ni. Ẹ máa wò ó, kẹ́ máa subscribe sí ní gbogbo ìgbà. Mo fẹ́ gbé ọ wá láti ibi tó wà, mo fẹ́ gbé ọ wá studio. Mo pé nọ́mbẹ̀ ọ̀dàn lóhùn. Mo wá wò pé kó má jẹ́ pé arákùnrin lọ ó gbà ń bì kan o. Ó tún pe nọ́mbà rẹ̀ ọ̀tọ̀ dáhùn. Ìgbà tí mo wá pè ọ́ lọ́wọ́ ọ̀ ń bọ̀. Èmi tí mo ní mi ì sọ̀rọ̀ kí n kán má bàbẹ̀. Èmi ò sì ní sọ̀rọ̀ lẹ́nu kí n má ṣe. Ìgbà tá à ń sọ wípé tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ kan kúra. A mọ̀ ni kì í sọ̀rọ̀ ẹnu. Ok, bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí báwa ṣe jáde káwọn kan náà tó jáde kó jáwọ́ alágbára báwọn. Ìyà ò ní jọmọ Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fi àdúrà ránṣẹ́ sí ọ. Ìyà ò ní àwọn tó ń ṣàdúrà fún mi pọ̀. Àwọn tó ń ṣàdúrà fún mi ó pọ̀ jù.
ìwọ bí wọ́n bá ṣépè ayé ẹ bàjẹ́ wọ́n tó bá lọ fi èrò kérò tí ń bẹ lọ́kẹ́ tó bá lọ sọ sírú wa wo ayére báyìí ní rẹ́yìn olóko igi ìgbàlẹ̀ ní rẹ́yìn atọ́kùn ẹ̀yìn òkú là jàkàrà wà lẹ́mi ní jàkàrà ẹ̀. èmi náà lèmi náà jàkàrà. èmi ní jàkàrà ọ̀tá mi náà báwo ló ṣe lè máa rorò kúrò sí mi sọfẹ́ máa fi mi ṣeré ni ó lè fi mi ṣeré náà ẹnìkan ìfọ̀ ṣàṣẹrẹ bọ́ bá dánrú ẹ̀ wò agbára bu ọ lásán ẹ̀yọ níjọ́ tó ọmọdé bá lu yèrè pé ọjọ́ náà ni ó ròyìn lé. ọjọ́ tó ọmọdé bá lu yèrè pé. ìjọ́ náà ni ó ròyìn lé níjọ́ àgbàlagbà bá lu yèrè pé yóò délé lọ ròyìn. torí yèrè pé iṣẹ́ nǹkan kí ni wọ́n ń jẹ bẹ́ẹ̀ kí ni wọ́n ń jẹ bẹ́ẹ̀ ó wà á múná lọ́wọ́ opó tó wá fẹ́ máa bá mi rojọ́ iná ni ó máa sọ fún ọ wípé àwẹ̀ wo ìdúró rí o tí ì sí bí ẹ̀ ń yọ ẹ bó ṣe rí. tá a bá wá wò ó látòkè délẹ̀ kí ni ká àwọn èèyàn kí ni ká máa retí báyìí lọ́dọ̀ àwọn èèyàn tó yẹ pé ń pè wá torí mo rí pé àwọn èèyàn ti ń dúpẹ́ o wọ́n ti ń fẹ̀mí ìmoore hàn àwọn kan pè mí Ajagungbade báwọn ṣe nǹkan ẹ ló píìkì lára wọn. ṣé bí là ń sọ yìí iṣẹ́ wa ti délùú èbó ìgbà tí bàbá kan sọ pé bóun ní sẹ́gun ó ṣe kan ńlá mo wá rẹ́rìn ìwọ́jú wo ibi tí wọ́n bá wà àwọn táwọn ó bọ̀ gbéṣẹ́ rán ìwọ àti ẹni yẹn tá a bá ti fẹ́ gbéṣẹ́ rán yẹn bá yẹn tá a bá ti fẹ́ sẹ́ndì iṣẹ́ báwọn ẹni tó bá fẹ́ bá ẹni yẹn sẹ́ndì ẹ̀ tó bá ti drop ẹ̀ á wà fún nọ́mbà wọ́n á jọ máa communicate ara wọn títí tí ẹrù rẹ̀ tí ó fi ṣe kí ni tí sẹ́ni ó fi pẹ̀lẹ́ á sẹ́ndì ẹ̀ sẹ́ni tó bá ṣiṣẹ́ ìbò kódà kó wà ní kó síbi tó wà tí mẹ́sẹ̀jì wò ní débẹ̀. alákùnrin kan pè mí èmi ò tiẹ̀ mọ̀ páwọn èyìnbó náà máa ń sóògùn ó wá pè mí ó ní ìyàwó tó ń fẹ́ èyìnbó ni ó ló ti fẹ́ fóògùn báyé ń jẹ́ ó ní arábìnrin lóògùn ó ló lóògùn títí ó ní sẹ́yìn ṣòro pé agbára ògùn Nàìjíríà lè kàgbá kábíyèsí Olódùmarè agbára ògùn ilẹ̀ Yorùbá gbogbo ń tán rù lọ láti ilẹ̀ Yorùbá lọ sí òkè òkun ń bọ́ná ti ń rù ìṣẹ̀lẹ̀ Yorùbá ni ta ni wọ́n jọ máa pa yẹ́yẹ́ níwájú Olódùmarè. tó bá ní kò jókòó sójú kó lóun jókòó ni. tí ẹ ló bá ó gọra ẹ ní ó gọra ẹ ní ẹni tó gbé bọ́ọ̀lù síwájú goalkeeper àtẹni tó fẹ́ gbá ẹsẹ̀ free kick lápẹ̀ ní penalty ẹ mọ̀ pé goalkeeper ti wà wájú àbí bẹ́ẹ̀ kọ́ ó náà wo ibi tó fẹ́ gbà sí ẹni tó fẹ́ gbá bọ́ọ̀lù náà ó náà wo ibi tó fẹ́ ṣe kíni tó fẹ́ tàn sí àbí bẹ́ẹ̀ kọ́ ọgbọ́n níjọ wà nínú àwọn méjèèjì àtẹni tó fẹ́ gbá bọ́ọ̀lù àti goalkeeper tí ó mú ọgbọ́n nùnà méjèèjì jọ ń ta. ọgbọ́n nùnà méjèèjì jọ ń ta. tó bá pè mí ó ní nǹkan tó ń fẹ́ ṣe ni wípé òun fẹ́ ṣe nǹkan tó yẹ pé yọ̀mọ̀ fi gbọ́ràn sóun lẹ́nu ọwọ́ rẹ́rìn-ín ó ní sẹ́ẹ̀dẹ̀ sú ọ̀ pé gbogbo nǹkan tẹ́ ń ṣe lórí ètò yín pé ṣé kìí ṣe fíìmù. kábíyèsí Ọlọ́run irú ẹ̀dá bẹ́ẹ̀ ti gbàgbé wípé ńjọ́ tọmọdé bá wo jíjí jọ́nà ní fẹ́lẹ́dẹ̀ rí. ńjọ́ tọmọdé bá wo jíjí jọ́nà ní fẹ́lẹ́dẹ̀ rí. ńjọ́ ọmọdé bá wo jíjí jọ́nà ní fẹ́lẹ́dẹ̀ rí. ọ̀rọ̀ ẹnu kọ́ ń yo ìwọ wo jíjí kó bá yóò ní rẹ́lẹ́dà ẹ̀. dandan ni yóò rẹ́lẹ́dà ẹ̀ kó bá tiẹ̀ wá jẹ́ pé tó bá láṣejù ni wọ́n lọ́rọ̀ gbogbo ìṣeré alábàáhùn àbá kì í dá tiẹ̀ kó mọ̀ ṣe. kọ́sẹ́ ní tó sa òkè gbà. tí bí gàpá bá ṣe ń ṣe hàrà ẹgbẹ́ni jẹ́ bẹ́ẹ̀ àṣírí àwọn bàbá wa ni. bàtà ẹnìkan pè mí ó ní wà láìtàláì ó lówó dọ̀dọ̀ Ajagungbade o. bàbá kọ́ máa bọ̀ ó sàní kọ́ máa bọ̀. mo ní kí lẹ fẹ́ lọ sí ládàá Ajagungbade ó lówó débẹ̀ o. àìmọye àwọn tó ń pè mí nílùú èbó wá ní bàbá táwọn bá ti lè débẹ̀ ọ̀dọ̀ ẹ̀yin lẹ́wàá máa wọn airport yó wọn ní kò sí wàhálà á káwọn bọ́ọ̀sì sẹ́yìn àwọn àgbẹ̀ airport ó dènà olí ẹ tí ò sí tí ó mú ọ kò sí tí ó mú láíláí kò sí tí ó mú ọ torí pé ó pọ́sibù ká gùn pẹ̀ ká kó yàn á kì í gungi ká kó ni a kì í gungi ká kó ni a kì í gùn pẹ̀ ká kó ni a kì í gùn pẹ̀ ká kó ni àláyé bá a bá fẹ́ gungi tá a bá fẹ́ kó ni wàhálà ẹnìkan ti wà lórí igi tẹ́lẹ̀ ni ẹni tí ò sí lórí igi ìbáni lórí igi. ẹni tí ò sí lórí igi ìbáni lórí igi kábíyèsí Olódùmarè. ẹni tí ò sí lórí igi ìbáni lórí igi. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá wò pé Ajagungbade kí ló gbé mi. Ajagungbade ò gbé nǹkan kan ni o. ohun tí mo gbàgbọ́ ni wípé Ọlọ́run bẹ láàyè. kábíyèsí Olódùmarè. Ọlọ́run ṣe kí ni Ọlọ́run bẹ láàyè. Agba Ọlọ́run gbọ́ tó dáa tó pọ̀ jù ṣùgbọ́n ojoojúmọ́ ìwọ náà mọ lu ẹbú jẹ́ ẹ̀gùn jẹ́ oògùn lu ẹbú ìtayé bá báyàn lórí ẹ̀ láyé máa ń kà ohun tí wọn ò bá báyàn lórí ẹ̀ wọ́n ń kà
táyé bá báyẹn lórí ẹ̀ ní mọ́. ìní wọn kà ń tán bá ti báyẹn lórí ẹ̀wọ̀n ìrí ká o. ìwọ náà jẹ́ ní kọ̀kọ̀ lórí ìgbà tí wọ́n bá ṣẹlẹ̀ ní gbangba o. jẹ́ ní kọ̀kọ̀. ó dàbí lójú gbogbo àwọn ẹ̀gán tiẹ̀ tí wọ́n ń já báyìí. àní kò jẹ́ ní kọ̀kọ̀ torí ìgbà tí wọ́n bá tó ṣẹlẹ̀ ní gbangba. màá bàbá kan pè mí láti orílẹ̀-èdè France. ó ní ẹ má wulẹ̀ dára yín láàmú. ó ní àwọn pásítọ̀ tó ń wàásù fún apẹ́kágbá Jésù. ó ní wọ́n máa ń sọ̀rọ̀ kan ní France. mo lérò wo ni. ó ní ọdún àjẹ́ ni wọ́n ń pè. ó ní gbogbo àwọn obìnrin ọmọ kéékèèké wọ́n múra bí àjẹ́ wọ́n wá sí jáde. wọ́n á ní lọ́dọ̀ ta Jésù la fọ́lù ó ní ẹ̀ka rè. ṣebí nígbà ojú là làwọn aláwọ̀ funfun wá gbé tí ìṣe ti alẹ́ alọ́wọ́ àyálò ní gbogbo ń tà ń lò ń tà ń pè ní ṣẹ̀dálẹ̀ bàbá wa ńlá ń pè ní májẹ̀mú ìṣẹ̀dálẹ̀ ẹni tó jẹ́ nǹkan sálẹ̀ ìṣẹ̀dálẹ̀ bàbá wa ewé ni egbò ni nǹkan kan ní là ń pè ní májẹ̀mú látọ̀dọ̀ Ọlọ́run kó tó di pé Jésù dé ló ti wà. Ok, sáàrí àwọn sàbí Ọlọ́run kan tó yẹ pé wọ́n tó ju Jésù lọ lọ́jọ́ orí. Sáàrí àwọn sàbí Ọlọ́run kan tó yẹ pé wọ́n tó ju Jésù lọ ní ọjọ́ orí. Kọ́mọ́ ni pé Jésù ṣe kìíní kankan ń ṣe. Ìwògàn lọ́gbọ́n. Kọ́mọ́ ni pé Jésù dé ṣe bí kìíní kan náà ń ṣe. Kìíní náà ní ká pa ti pé ká má ṣe mọ́. Ta ni ó sọ pé ká má ṣe mọ́? Ṣé rí gbogbo ẹni tí bá ti ń sọ bẹ́ẹ̀ sá fún un? Ẹni tó bá ti ń ṣe ò ní lè dọ̀run. Kò ní lè ṣé bàbá ẹnìkan dọ̀run rí kó padà. Ta ni bàbá ńlá rẹ̀ dọ̀run tó padà? Ẹnìkan wá ní kó mọ́ dira sàn-sàn. Ìwọ dira sàn-sàn ni kò dira. Má jẹ́ pásítọ̀ kan máa wàásù fún wọn pé kíní. Wọ́n tó bá ti bọ́ ọ̀la. Tó bá lọ ti bọ́ ọ̀la. Àbí kí wọn náà sọ pé dá padà. Kí wọn náà bọ́ bá ṣe náà kọ́ pé dá padà. Èmi ti rẹ̀ tó jẹ́ pé ó fẹ́ yìnbọn sí ó sì tẹ dáadáa ọwọ́ ẹ̀ tó nà ó pàfẹ́ẹ̀tì inú ọmọ yínyìn. Wọ́n yìnbọn sí pásítọ̀ kan. Ó yìn fúnra ẹ̀ ló padà lọ pa. Ó yìnbọn kọjú ìbọn sí ó sì lọ pọ̀ ń tàn. Ní ẹsẹ̀ kò wá tán. Ìlùkulù kọ́mọdé olùyẹ. Ìlùkulù lọ́mọdé olùyẹ. Irọ́ o. Ẹ̀yà ní dààmú. Ìlùkulù lọ́mọdé olùyẹ. Olùyẹ ẹ̀yọ bó ṣe rí nu. Ó dáa, ìkànnì Yorùbá Dùn Online TV rèé tí gbogbo àwọn èèyàn máa ń wò. Tá ẹ máa ń láìkì ohun tó rèé o. Ẹ ti máa wò ó. Fẹ́ni tó ẹ̀ṣẹ̀ ń wò wá fúngbà àkọ́kọ́ mọ́jọ yà ọ́ lẹ́nu. Ajagungbade ló ń wò ó. Ó sanu. Ọkùnrin náà. Small body big engine. Ó rí jẹ́njẹ́n náà báyìí. Ó rí báyìí. Ẹ bá ló wọ ọ̀tẹ̀rù. Ǹjẹ́ ó fi tan lásán lọ́kàn mọ́ lọ́wọ́? Ìwọ jẹ́ ó ṣẹlẹ̀. Jẹ́ ó ṣẹlẹ̀ wò. Kábíyèsí Olódùmarè. Jẹ́ ó ṣẹlẹ̀. Ẹ bá ló wọ ọ̀tẹ̀rù lọ́rọ̀ Ajagungbade o. Tí wọ́n bá ní nǹkan kan ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Tá a bá rí àwọn akọni tán tí ń jà fúnlẹ̀ Yorùbá tí wọ́n jáde síta gẹ́gẹ́ bí akọni. Táwọn dúró tí wọ́n ń so táwa náà tẹ̀lé ẹ. Mo gbàgbọ́ wípé ọ̀tá ó sá. Táwọn èèyàn ń sọ náà nù. Alọ́ta ó sá. Ìgbà tí àwọn kan bá sáwájú táwọn ń jà fúnlẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n ń jà fúnlẹ̀ Yorùbá. Káwọn á pé òkè o, aláàmú ti dúró. Nsọ̀n bí báyìí. Ó yà nsọ̀n bí báyìí o. Yes, àwọn ọ̀tá tá a fẹ́ lọ bá. Orí táwọn náà pè pé wèrè làwọn tó ń bọ̀ yìí. Pé wèrè ni làwọn tó ń bọ̀ yìí. Ṣé rí àwọn ọ̀pọ̀lọpọ̀ mọ́ ìyá máa ń tẹ̀lé àwọn alágbára tí wọn ò ní experience ogun. Ọ̀pọ̀ tí wọ́n pẹ́ báyọ̀ ogun jíjà báyọ̀ ìjà gáràjì ni. Tí máa ń sunmi lọ́rọ̀ àwọn èèyàn lọ. Ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n pẹ́ báyọ̀ ogun jíjà àwọn rò pé báyọ̀ ìjà ọmọ ìta ni. Ogun jíjà yàtọ̀ sí ìjà gáràjì o. Ogun jíjà ó yàtọ̀ sí ìjà ọmọ ìta o. Ìwọ tó bá jẹ́ ọmọ ìta tàbí ó jẹ́ ọmọ gáràjì tó bá lọ dẹmọ sáwọn tó ń jagun tiẹ̀ ta o. Tiẹ̀ ta náà ó lè fi wé. Báwo ló ṣe fẹ́ mọ kọ̀mpí ara ìwọ tó jẹ́ oníjàkí tó fẹ́ wá mọ̀ fi wé ajagunjagun? Ẹ̀yin ò mọ̀ pé jagunjagun kan kì í bẹ̀rù ogun o. Nítorí tó bá ti finish ó tán náà nìyẹn. Ẹjẹ́ gbẹ tó bá ti tán tán nu igbó là ní kú. Igbó lèyàn ò ní kú. Kí ló dé tó wá ń sá fún kú? Igbó lèyàn ò ní kú. Ok, èmi sì gbàgbọ́ pé Ọlọ́run yìí ṣe bí. Àwọn èèyàn là ń ṣèkà. Àwọn èèyàn là ń ṣèkà. Ẹni tó náà bá dìde wípé ẹ̀mí àwọn kan ò gbọ́dọ̀ bọ́. Pé torí àwọn tí ìsọmọ yẹ
tí ìsọmọ bàbá Ọlọ́run yìí sì wọ ọjà san fún yàn kì í sọmọ yẹ kì í sọmọ bàbá ìlọfẹ́ lọ gbálẹ̀ pé ẹ̀mí táwọn ò gbọ́dọ̀ bọ̀ àwọn kan wà máa gbàdúrà pé kírú ẹ̀dá bẹ́ẹ̀ kò lọ́kọ́ mọ́ bọ̀ wàláhì yóò lọ yóò bọ̀ torí pé àkàrà kì í gbé sépo èèwọ̀ ni àkàrà kan kì í gbé sépo yóò lọ yóò bọ̀ eléyìí tó bá tún rún pa sísẹ̀ wọn á tún wà jáde. wọ́n á tún wà jáde gbogbo ọmọ tákàrà bá kó ọkọ ní ìlú jáde. yóò kó jáde náà yóò kó jáde ẹja dira nísànsàn ìwọ náà máa ń sùn dira ẹlòmíín wà tọ́lọ́ ń dógo mọ́ nípa ìní ìkíyèsára nípa pé báyá kí èèyàn máa mọ tó kàn láyé rẹ̀ ó ti ṣògbónù. ẹlòmíì iye rẹ̀ ò sí ni o. ìyà ìsíyè ni. ṣùgbọ́n ètò yìí ni ó sí àwọn èèyàn. aláwọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní iye àwọn tí ń sí. wọ́n pè mí náà. àwọn èèyàn ń ṣàdúrà fún mi níṣẹ́. wọ́n ní ká mọ́ta àwọn jẹ mọ́ níyì ti sí. wọ́n ní iye àwọn ti sí ní ká mọ́ta àwọn jẹ mọ́ òótọ́ sì ni mọ́jàn tó jẹ wò èmi náà ń gbàdúrà. mo ń gbàdúrà mo ń dúró lórí ọ̀tá mọ́jàn tó jẹ mọ́ rírà sánsan. tó bá bá mi lórí ọ̀tá tí wọ́n mọ̀lẹ̀ bára ká síbẹ̀ wò ní tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ bàbá gan ò dá o kò dá o kì í sọ̀rọ̀ eré kò dá o rírà sánsan mọ́jàn tó jẹ mọ́. Tí pásítọ̀ bá rá lórí ọ̀tà ibi tó ti lọ bá bóyá ibi tí bá ti mu tí lọ́wọ́ nú yàrá rẹ̀ ni tó bá gbéra tó bá kọ́ mọ́ tí ìbá bọ́ rà ó yóò lọ láàrin wọn o yóò bá kú wọn ní káàtì fámìlì ẹ síbẹ̀ ó jẹ́ lọ ọgbọ́n kó jẹ́ kí yèrè ó sí olóòtú ẹja fún ẹ ní sẹ́ta fẹ́ fún ọ. ọ̀la bá ń fún ẹ ó wà ní fún ẹ délẹ̀délẹ̀ o ò ní fún ẹ nísàn délẹ̀délẹ̀ torí kábọ̀dà mi pa ń tú àṣírí ilẹ̀ Yorùbá. tú àṣírí ilẹ̀ Yorùbá o eléyìí yàtọ̀. Àwọn kan náà wà tó jẹ́ pé wọ́n wà nínú àìrójú tán wà nínú àìráàyè. tá bá wá fún ẹ nílùú sẹ́bẹ̀ yìí bó làwọn èèyàn tí ò ṣèwé tí ò ṣègbò l'Amẹ́ríkà bó náà ṣe wá fẹ́ ṣe. ìyẹn ò ká wà kò ká wà ẹni tó bá wà níbi tí ewé bá wà tégbò bá wà kò ṣe ẹni tí ò bá lè ṣe á lè bá ṣe ká fi ránṣẹ́ sí. ọ̀dà máa fún ọ lórí ọ̀fẹ́ láti fẹ́ ẹyọkan lẹ̀ ẹyọkan náà ló fi ilẹ̀ torí inú ẹyọkan tó fi ilẹ̀ wò mo mọ̀ wípé ẹni tọ́wọ́ rẹ̀ bá ẹni tọ́nà bá ní yóò rí tiẹ̀ sí. yóò rí ṣe mbẹ̀. kódà máa fi márùn-ún lẹ̀ ẹni tí ò ní rí sí ò ní rí ṣe. torí mugun wà. dèdè wà ọbọ èèyàn wà àwọn apọ̀nú èèyàn wà ẹlòmíì iye rí ò tí ì sí gbogbo bá ṣe ń sọ̀rọ̀ yìí. níbo ni yẹn ti fẹ́ sí òun gẹ́gẹ́ sí rẹ̀ ń yé nà. ìrọ̀ǹgbà tán ti kọ́ wípé náà dànù ni ó kù sí. ìgbà tá ti kọ́ wípé ìbọn náà ni ó padà pa á. tí ò wà nípa. ṣé kò wà nípa ńgbà tí ò múra nígbà tí yíyọ rí oṣù gbogbo tó yẹ kó fi sọ tọrọ tó yẹ kó gbá ó ti ṣe kíni ó ti fi ṣàwàdà. ibi tẹ́lómi ìgọ̀dé. ibi tẹ́lómi ìgọ̀dé má jẹ́ ká yẹ bàjẹ́ kó tó máa wá náà àti tó ṣe o. ó ń fọ láàrin ọ̀fẹ́ láti fi ṣe ẹyọ kan lẹ̀. asínà ẹ̀yọ́nú ni asínà ẹ̀yọ́nú. bó ní ṣe ń lọ tiẹ̀. asínà ẹ̀yọ́nú ṣe rí olóòtú tí wọ́n bá ẹni tí ọ̀nà bá ti dí mọ́ tí ọ̀nà bá ti dí mọ́ iṣẹ́ yìí iṣẹ́ bàbá mi ni. bí ìṣèlú máa. bó bá jẹ́ wòlíì jẹ́ àfáà bó jẹ́ babaláwo irú tó lè máa sìn láyé ìwọ lọ ṣiṣẹ́ ìwò. mo fi alálẹ̀ mo tó fi búra mi ò ní yọ̀ kan kúrò mi ò sì ní fi kún. ṣùgbọ́n wọn tó bá ti wá sọ pé làláì ajẹ́pẹ́ ayé ẹ ti bàjẹ́ tó bá ti sọ pé làláì ọlọ́run tí ẹ ti ta ẹlòmíì wà tó jẹ́ pé kò ní kúrò nínú ìdààmú ayé tí ẹ kú ẹlòmíì sì wà ìjọ tó bá ti lè bẹ́ lọ́nu dọ́nà ìṣòro ayé rẹ̀ tán ẹ̀yọ́nú asínà ẹ̀yọ́nú gidi ilé yìí sẹ́ẹ̀sì rí iṣẹ́ bàbá mi ni o iṣẹ́ bàbá mi ni ẹni tó bá sọ pé bá yóò wà lọ́wọ́ òun níbi mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí a jẹ́ wípé bọ́yọ̀ òun àti bàbá mi wà ní láì kan náà bọ́yọ̀ òun àti bàbá mi bọ́yọ̀ jọ wà ní láì kan náà wọ́n ti jọ jẹ igbákangbá mi ò tí ì bá pàdé níbi kankan. wọ́n ń fọ lórí ọ̀fẹ́ àti sọ tí ọba ti ní gbà kókó wájú. kó gbà kókó wa kankan o kí náà lálọ́ wá ẹ̀yọ́nú asínà. Ó ṣìnà owó ó ṣìnà tán bá ń lépa èèyàn ó ṣìnà tán bá ń rojú èèyàn kiri láì dá ó ṣìnà tán bá ń dínà mọ́ tàbí pé gbọ́jà kalẹ̀ wọn ò jẹ́ kọjá yín ó tà
tàbí wípé òun lálàákàlà wọ́n ń dọ̀ láàmú lójú oorun lójú àlá dandan ni wọ́n á gbé ọjù sílẹ̀ o kí láwàá lọ wá torí àwọn tó máa ń sọ pé làláì ló tó jẹ́ ká tó gbá káǹtì lọ́wọ́. ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tiẹ̀ sọ pé fíìmù là ń ṣe. fíìmù náà ni ṣebí fíìmù náà là ń ṣe yìí fíìmù inú kọ́ bá yí ẹ jẹ́ inú kọ́ tó tiẹ̀ ṣe yóò ó rí kan bẹ́ẹ̀. ẹ̀yọ́nú asínà ẹni tọ́nà bá dí mọ́ àbí gbogbo nǹkan rẹ̀ dojúrú tàbí òun gbé sẹ́nu lẹ́wọ̀n òjì ó ṣiṣẹ́ tàbí òun jẹ́ sẹ́wọ̀n òjì ó ṣiṣẹ́ lára rẹ̀ lọ́ọ́ mú báyìí rò tètè máa kọ́ báyìí ẹ̀yọ́nú asínà ni mo fẹ́ filẹ̀ látọwọ́ Ajagungbade òòṣà eku asín ẹyọ kan. ẹlòmíì ọmọ nǹkan tí ń já sí òṣàlàyé o. eku asín onẹnu ẹ máa ń gbọ́ láì. torí ibi tẹ́lòmíì gọ̀dì tó bá pe eku asín wà láì tà láì ẹ mọ́ ní ọmọ wa kiri. ẹ mọ́ ní bẹ́ẹ̀ ni ẹlòmíì gọ̀ ọpọlọ ẹlòmíì ti dojúrú ṣùgbọ́n àwọn ẹlòmíì gbọ́n débi wípé ọpọlọ ni wọ́n fi mọ́ báyìí lọ. ẹni tó lọ́pọlọ ni mò ń bá wí mi ò bẹ́ni tó gọ̀ wí. ọba mugun wí. mi ò bá mugun wí ṣùgbọ́n tó gbọ́n tó mọ̀ pé ayé ní ọ̀la tó mọ̀ pé ayé ń ṣe kí ni ó ní ọ̀la ni mò ń bá wí. eku asín gbígbẹ ẹyọ kan tẹ ẹ bá dórí yàn lẹkùn lẹja ẹ lọ béèrè pé eku asín ó wà lórí àwọn tán ta materials yẹn eku asín gbígbẹ ẹyọ kan eku asín gbígbẹ kan ọ̀gà gbígbẹ ẹyọ kan. gbígbẹ náà ni kì í sáàyè. kì í sáàyè o eku asín gbígbẹ ẹyọ kan ọ̀gà gbígbẹ ẹyọ kan ọ̀pọ̀lọ́ gbígbẹ ẹyọ kan ọ̀pọ̀lọ́ gbígbẹ ẹyọ kan asín gbígbẹ ẹyọ kan ọ̀gà gbígbẹ ẹyọ kan ọ̀pọ̀lọ́ gbígbẹ ẹyọ kan èpo ọ̀bọ̀ díẹ̀ èpo ọ̀bọ̀ díẹ̀ kó fẹ̀ tó ibi ìsàlẹ̀ ìka márùn báyìí ibi irú kó fẹ̀ tó báyìí èpo ọ̀bọ̀ díẹ̀ a ó fi èpo ọ̀bọ̀ yìí a ó fi lélẹ̀ èpo ọ̀bọ̀ yà á fi lélẹ̀ tó ti yé báyìí a wà kó gbogbo àwọn nǹkan yẹn àti eku asín ní o ọ̀pọ̀lọ́ ní o àti ọ̀gá ní o a kò lè ní lórí nínú apẹ a ti kó gbogbo àwọn nǹkan yẹn epo ọ̀bọ̀ lákọ̀ọ́kọ́ fi sílẹ̀ a wà kó gbogbo àwọn èròjà yìí epo asín ọ̀pọ̀lọ́ gbígbẹ ọ̀gá gbígbẹ a kò lè lórí sínú apẹ tá fẹ́ fi jó oògùn apẹ tá fi jó oògùn a kó sínú apẹ tá fi jó oògùn epo ọ̀bọ̀ lákọ̀ọ́kọ́ fi lẹ̀ sínú apẹ. mo fẹ́ kọ́ lakini oyé apẹta fi jóògùn ọ̀yẹ́ lómi o. apẹta fi jóògùn tó bá dórí ilé. ẹlòmí lè mọ wá frampan kiri o. bó o bá lo frampan kò ní í ṣiṣẹ́ mọ ìyàmúgùn àwọn àṣẹká mọ wà lára nǹkan kan jù kankan lọ báwọn bàbá wọn bá ṣe ṣe ní kẹjá ṣe tá a bá ti wá kó gbogbo àwọn èròjà sínú apẹ ìjóògùn tán a wà jó tá a bá ti jó tán kò ní í sí atare ń bẹ o kò sátáré ń bẹ o eku asín ẹyọ kan ọ̀gà gbígbẹ ẹyọ kan ọ̀pọ̀lọ́ gbígbẹ ẹyọ kan epo ọ̀bọ̀ díẹ̀ epo ọ̀bọ̀ yìí la fi lélẹ̀ a ó kó gbogbo àwọn èròjà tó kù lé lórí á jó tó tá a bá ti jó tó bá ti kúnná á lọ tí ó kúnná lórí ọlọ tá a fi ń lọ ìjó ògùn a lọ tí ó kùnná tá a bá ti wá lọ tó bá ti wá kùnná ẹja rọ sínú àdó kékeré nínú àdó kékeré ká rọ sínú àdó yẹn tá a bá ti wá rọ ìjó ògùn yìí sínú àdó yìí a wà mọ tó bá ti wá di láàárọ̀ kùtùkùtù kó tó di pa sọ̀rọ̀ sí ìyàn ká tó jáde nínú ilé ká tó sọ̀rọ̀ sí ìyàn ní òòṣà bọ́lọ́gùn bá ṣe ní òòṣà ká tó sọ̀rọ̀ sí ènìyàn. nígbà tẹ́lẹ̀ mi bá jà lóru tó bá ṣe ṣíráàkù lóru. tó bá ṣe ṣíráàkù tó ti pèpè lóru ni ó wà máa lọ sẹ́ńdájí kò rí bẹ́ẹ̀ o. kó o tó sọ̀rọ̀ sí ẹlòmíì nǹkan tó bá fẹ́ rí pé bóyá o bá fẹ́ bá èèyàn sọ̀rọ̀ lóru rí pé o ti kọ́kọ́ lò ó kó tó di pé ọmọ bá èèyàn sọ̀rọ̀ dà sí àtẹ́lẹwọ́ àlàáfíà rẹ tó jẹ́ àtẹ́lẹwọ́ òsì ẹ tó bá ti dà síbẹ̀ ó wá ní gbólóhùn o ní gbólóhùn o gbólóhùn rẹ̀ rèé asín kì í sí ẹran àpínkálé. 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 ọ̀gà kì í sí ẹran àsèlọ́bẹ̀. ọ̀gà kì í sí ẹran àsèlọ́bẹ̀. tá a bá mú ọ̀pọ̀lọ́ bí ò bá jọ kọ̀ǹkọ̀. bàbá mú ọ̀pọ̀lọ́ bí ò bá jọ kọ̀ǹkọ̀. ṣé là á gbé jù sílẹ̀ o. ṣé là á gbé jù sílẹ̀ o. oṣó ilé ẹgbẹ́ mi lágbájá ọmọ lágbájá. oṣó ilé ẹgbẹ́ mi Kọ́lá ọmọ Aláwọ̀dé ẹgbẹ́ mi jù sílẹ̀ ẹgbẹ́ mi Ajagungbade àti oṣó ilé àjẹlé ẹgbẹ́ mi jù sílẹ̀ lónìí. oṣó ilé ẹgbẹ́ mi jù sílẹ̀ lónìí o. aláròkà ayé ẹgbẹ́ mi jù sílẹ̀ lónìí. gbogbo tó bá tó kù ló tó fi kún
ẹ̀yin abatẹnijẹ́, ẹ̀yin ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ batẹnijẹ́, ẹ̀yin adínilọ́wọ́, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ kíṣẹ́ ẹni ó pé ni, ẹ̀yin tẹ́ mọ́ mú kẹ́yìn ó gbọ́jà kalẹ̀ kọ́ mọ́ta, ẹgbẹ́ mi jù sílẹ̀ lónìí, ìpọ́njú àìrówó náà ìrílò ìbànújẹ́ ẹkún ẹgbẹ́ mi jù sílẹ̀, ó wà á dà sẹ́nu, ó wà á fi sinapu lò ó. ẹlòmíì lè lọ lẹ́kọ́ o. ẹni tó bá lẹ́kọ́ déédéé ni kódà bó lómi déédéé ni ṣùgbọ́n tó dá nínú àwọn nǹkan bàbá wa tó dá ìní sinapu ni kó fi lò ó. ọtí àgbà. ọtí àwọn àgbà, ọtí ilẹ̀ wa ìní kó fi lè wọ́ tó o bá sì lè lọ tí o lè lo ẹ̀kọ́ kò pé o mọ̀ ṣiṣẹ́ lára rẹ̀. mo wá fi sílẹ̀ nítorí ìtúsílẹ̀ àwọn ọmọ Yorùbá eléyìí ìtọ́jú ara ni o, ìbá jẹ́ àfá, ìbá jẹ́ babaláwo, ìbá ìwọ lọ dánwò tọ́nà bá dímọ̀ tó bá rí jẹ́ lọ dánwò tá bá ń dọ̀ ọ́ láàmú lójú oorun lójú àlá lọ dánwò. àti kì í fẹ́ràn àpékálẹ̀, ọ̀gá kì í fẹ́ràn àṣẹ lọ́bẹ̀, tá a bá mú ọ̀pọ̀lọ́ bí ò bá jọkọ̀ bá gbé jùlẹ̀ ni. bàbá mi ò rí pé báyà mo dórí ẹlẹ́ran kan rí kọ́mọ fún aláǹgbá mẹ́. aláǹgbá kẹ sọ́sẹ́sẹ́ ni àwọn China nìkan náà wọ́n ṣe dáadáa yìí. a wà dórí ẹlẹ́ran àwọn tó ń pa màálù kán wá sọ pé aláǹgbá lókù táwọn fẹ́ máa kún. tàbọ̀gà so possible ni o possible wọn á gbé ọdún sílẹ̀ sá. ìwọ lọ dánwò kó fún adé kó fún alẹ́ sí padà. lọ dánwò kó fún lé lábọ̀, lọ dánwò kó fún alábọ̀. iṣẹ́ yìí iṣẹ́ bàbá mi ni, mi ò yọ kó ń bẹ̀, mi ò mú kó ń bẹ̀ o. ìwọ tó bá ṣe tó bá ti rí bẹ́ẹ̀ yà dúpẹ́ o. dúpẹ́ o. torí ìgbà téèyàn bá sọ oògùn tẹ́ ẹ̀ bá ṣe tẹ́ ẹ kàn lẹ̀ ó lè mọ̀ pé yóò ṣiṣẹ́ tàbí yóò ṣiṣẹ́. ẹ mọ̀ pé wọ́n ní tóògùn ẹni bá dáni lójú a sì fi gbárí ni. n tó jẹ́ ká aṣọ ilé sílẹ̀ fún àǹfààní àwọn ọmọ ènìyàn má kàn lẹ̀ lásán lọ gbìyànjú ẹ̀ wò. iṣẹ́ ńlá ni wàá kàn fi aṣọ funfun ni wàá fi dí àdó yẹn lẹ́nu, má jẹ́ ká àdó yẹn ó kanlẹ̀, aṣọ funfun ni wàá fi dí lẹ́nu, gbé sínú àpò kan, gbé kọ́ láàárọ̀ tètè máa bù jẹ. Máa dàtà tẹ̀lẹ́wẹ́ máa fi sí náà kùlọ sí ìṣẹ́ra àpèkálẹ̀, ọ̀gá kì í ṣẹ́ra àṣẹ lọ́bẹ̀ bàbá mọ́pọ̀lọ́ bí ọba jọkọ̀ pa gbé jù sílẹ̀ ni. Inú ẹ̀wọ̀ rèé, inú àkáǹtì láti wò kì í ṣe àròsọ, ìwé àwọn bàbá wa àkáǹtì bàbá mi ni. Gbogbo etí tí ń gbọ́ mi tó sì ṣiṣẹ́ yìí, bó bá wà nínú ìdààmú, wọ́n á fi sẹ́yìn tú ọ́lẹ̀ ni o. Bó bá wà nínú ìṣòro, wọ́n á fi sẹ́yìn tú ọ́lẹ̀ ni. Babaláwo ló ṣe ni, àáfàá ló ṣe ni, wòlíì ló ṣe ni, ẹni tí ìsáláwo tí yóò sáfà gan ló bá ṣe ni yóò jẹ fún yín, yóò rí bẹ́ẹ̀ yóò ṣẹ bẹ́ẹ̀. ẹni tó ní pé ẹni tó ká bá fẹnu sẹnu ọká ní kú sí, tí dàdàbìrí bá lu bí afẹ́ kù ni. àbámọ̀dákẹ́ kì í dá tiẹ̀ kó mọ̀ sẹ́, ọ̀dọ́ lọ́rọ̀ náà mú bí o, ní tí mo sọ lónìí àrò rọ̀ mọ́, gbogbo etí tó ń gbọ́ mi lágbàáyé ẹ̀ ní sọmọ nù, ọmọ òní kú mọ́ yín lọ́wọ́ o, ìwọ náà lọ́gbọ́n dira sánsan o, dira sánsan. Nọ́mbà Ajagungbade wà available kò sí tó ṣe àkíní jẹ́ bẹ́ẹ̀. Ọba wa wò dáadáa Ajagungbade ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ wo kinní kan mọ́ ọ̀la wọ́n mọ̀ wò pé sọ́kùnrin yóò sì ṣe súnmọ́ báyìí. Torí pàtàkì nìkan kan pè mí ó ń bí mílẹ̀ pé Ajagungbade yóò sì ṣe súnmọ́ báyìí. Ìbéèrè ńlá ni mo ṣe é súnmọ́ mi ò sì ṣe é súnmọ́. Bí ti bò. Mo ṣe é súnmọ́ mi ò sì ṣe é súnmọ́. Mo ṣe é súnmọ́ fún àwọn tí kì í sọ̀dàlẹ̀. Mi ò ṣe é súnmọ́ fún àwọn tí gbàbọ̀dé fún ènìyàn. Bó ṣe rí nu. Fúnlẹ̀ Yorùbá. Fúnlẹ̀ Yorùbá. Ara àwọn tí gbàbọ̀dé fún èèyàn náà là ń pè ní ilẹ̀ Yorùbá. Tàbí ẹni tó bá wá ń gbàbọ̀dé fáwọn Yorùbá mi ò ṣe é súnmọ́ o. Yèrèpè tí fi gbogbo ara jó ni wìnìwìnì mi ò ṣe é súnmọ́ o. Ṣùgbọ́n ìwọ tínú ẹ bá dáa tẹ́ ń sọ̀dàlẹ̀ ilẹ̀ Yorùbá mo ṣe é súnmọ́ o. Ọmọ Yorùbá tí ń sọ̀dàlẹ̀ mo ṣe é súnmọ́ o. Ṣùgbọ́n tó bá ti jọ́dàlẹ̀ ó dàbí pé ó fẹ́ kó di atọ́kú jẹ wà atọ́kúlá. Ìkànnì Yorùbádùn online TV inú mi dùn pé ẹ ti ń gbádùn Ajagungbade ẹ ń gbọ́ nǹkan tí ń sọ látàárọ̀. Kì í ṣe fíìmù là ń ṣe o. Ẹ bá sọ pé fíìmù ayé ẹ̀ ti sọ pé fíìmù ni bọ́ bá ṣe rí lọ́kàn tiẹ̀. Tí ẹ ti bá a. Ẹlòmíì kan tiẹ̀ pè mí ó ní ṣèṣe content là méèkì. Ẹ ó kàrè. Pé kọ́mọ̀ ìwà kan méèkì content. Ẹ ó kàrè. Fíìmù kọ́ o. Content kọ́ là méèkì o. Kì í ṣàwàdà o. Ṣé gbogbo ń tà ń sọ gan bí ibà ṣe pé Kì í ṣe àwàdà o. bí ibà ṣe pé nítorí ẹ̀ gan bá ti yí. Ṣé ẹni pé èmi yọ̀rọ̀ sọ o? Wọ́n lọ ṣe dá mi nìyẹn. Mi yọ̀rọ̀ sọ.
màá dẹ̀ máa sọ ti tèmi mo máa ń sọ pé I'm not a man of God but I'm a man of truth. Màá sọ òtítọ́ yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì náà ń fi òtítọ́ sábẹ́ ahọ́n sọ wọ́n sì ti pẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ dànù. Jésù wà lọ́tọ̀. Jésù wà lọ́tọ̀. Ẹ má sì mí Jésù wà. Ẹ̀mí Ọlọ́run wà lọ́tọ̀. Ṣùgbọ́n ọ̀kẹ́ bí ìbá ṣe wípé nítorí ẹ̀ bá ti kú ìwé mímọ́ tó lọ́ọ́ gbé lọ́wọ́ gangan ní ìbùkún ní fọ́mọ ọ̀dọ̀ náà. Fọgbọ́n ṣe kí Jésù ọba fọgbọ́n ṣe ni sọ lè ṣiṣẹ́ ìríjú ẹ̀ débi tó ṣe ni. Kò lè ṣiṣẹ́ ìríjú ẹ̀ débi tó ṣe dé yẹn. Ok, ẹ wo Jésù tá a bá rí gbogbo inú àwọn ọmọ ẹ̀yìn Jésù mélòó náà panu wọn. Bẹ́ẹ̀ni. Mélòó náà panu wọn. Àárín wọn náà ni tó ń sọ pé ìgbà tí ó bá ìdá agbó báyìí wọ́n sẹ́mi. Àbí bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ni. Ara wọn tó jẹ́ pé láàrin wọn náà ti fi Jésù hàn. Ṣùgbọ́n gbogbo àwọn ọmọ tó kó lẹ́yìn èmi ò rí kan tó mí sínú wọn. Ju eléyìí tó tí ò gbọ́ràn lọ. Iná lélẹ̀ tó sì lọ gbowó àbẹ̀tẹ́lẹ̀ lẹ́yìn. Ìwọ náà dira sánsan o. Dira sánsan o. Ajagungbade worldwide. Mo ń polongo fún ọ pé dira sánsan o. Dira sánsan ayé ò ní pọmọ ológo fún ọ o. Ìwọ gan ò ní kú tògótògó. Wo àwọn tán ti pa ní ìsinsọ orí ọ láyé mọ́. Àwọn tí wọ́n ti pa sórí ọ láyé mọ́ báyìí. Àwọn dà ẹni tó bá tilẹ̀ bá ti mì sẹ́ni yóò tó gbé wá sókè mọ́ ni. Ilé ò tó lè gbé wá sókè mọ́. Ṣùgbọ́n àwa sọ wọ́n ní àbọ̀ ọ̀rọ̀ là á sọ fọmọlúwàbí. Tó bá ti dénú rẹ̀ yóò dodi ni o má jì wo yóò gbà tòsí wọlé má jì ó gbà tọ̀tún jáde o. Wo ayé ò ní fi ọ̀rọ̀ ara rẹ̀ ò tún ní fi sàríkọ́gbé o. Ajagungbade máa bá sọ fáwọn èèyàn pé ká máa wo ìkànnì Yorùbádùn online. Ẹ máa wo ìkànnì Yorùbá TV o ó dùn gan. Yorùbádùn online TV. Ẹ máa bá wa wo. Yorùbádùn online TV wo ó dùn. Ibi tí èèyàn ti kọ́gbọ́n ilé ayé. Orí ètò tí èèyàn ti máa ń gbọ́n tó yẹ pé tó bá sùn yóò dìde. Ẹ máa bá ní wò ó. Ẹ máa sí àkẹ́ ẹ máa comment. Ẹ máa followers gidi. Ẹ máa tẹ̀ káàkiri. Ìkànnì Yorùbádùn online TV ibẹ̀ náà la wà yìí tí ọ̀pọ̀lọpọ̀ ti ń wò látàárọ̀. Ajagungbade lẹ̀ ń wò yẹn. Ipa ń kúrò èlùbọ́ tí ń ṣe inú odò inú orí epo ajó tìkára ìgbìmọ̀bìnrin ṣàfojúdi small body big engine small body big engine gbàtà ọkùnrin kan wò oníṣẹ́ṣe bọ̀bọ̀ jájá láyé. Alẹ́ nìkan wá mi wá èèyàn ńlá ni o wọ́n ṣe dé èmi náà ni èmi mo sì lọ bá wọn kan tó wá ń ta torí àwọn àlejò máa ń pọ̀ mo wá lọ bá wọn tó wọn gba pé kán tiẹ̀ sí ní sùúrù kan tó rán pariwo dádì àwọn làwọn kọ́kọ́ dé bàbá àwọn làwọn kọ́kọ́ dé mo bá jáde làwọn bá bọ́ lẹ́nu mọ́tò sì lọ bí rẹ́rẹ́ náà bá jáde lẹ́ni yẹn bá ní ẹ dákun ò ń béèrè àwọn yòókù àwọn àlejò tó wà ní ó sọ̀rọ̀ èmi náà lọ tó kọjú sí ló bá ní ò ń béèrè bàbá Ajagungbade mo ní bàbá sì ń jẹ́ kí ni ká lọ sọ fún wọn mo tó wá ń dá ló mo ní kí ni ká lọ sọ fún wọn làwọn èèyàn bá kú lẹ̀fẹ́ rèé ló bá ní ẹni tẹ́ ń wá gan ní ń da ń lóhùn mo sì ti wọlé mo ti wá ọ́fíìsì lọ ló bá ní hàn irọ́ ni pé kì í sẹ́ńtọ̀ wá wá nu kì í sẹ́ńtọ̀ wá wá nu ìgbà tó wá wọlé tó gbóhùn ó ní bàbá ẹ̀yin náà mo wá ẹ̀yin náà mo wọ ẹ̀yin náà mo ń gbóhùn ẹ̀yin náà ni ọ̀nàwọ́ ó ní kì í ṣe kí ènìyàn ó kó fìrìgbọ̀n tó tírí ọ̀ sí à ó ní kì í sọ̀n lágbára ó ní bàbá ó ní mo rí tí mò ń wá ó ní mo rí tí mò ń wá bẹ́ẹ̀ yẹn bá sì ti kan tí ń wá ìgbà náà ni ó tó mọ̀ pé òun lálágbára ẹni tí máa rìn tí ò bá ti kan tí ń wá wà láìkò lálágbára ṣùgbọ́n tó bá ti rìn tó bá ti lè kan tí ń wá tó ti tẹ́sítì ó ti rí pé tẹ́sítì wọ́n mú tó ń fẹ́ lẹ́nu ó ti kalágbára tiẹ̀ ó ti kalágbára tiẹ̀ ṣé bẹ́ẹ̀ ń tádùá rẹ̀ bá gbà ní ó dúpẹ́ ẹni tádùá rẹ̀ bá gbà ní ó dúpẹ́ ń tádùá rí ò bá gbà ó sì ń tí èdúpẹ́ o wàláì ó sì ń tí èdúpẹ́ o bó ṣe rí o. Ìkànnì Yorùbádùn online TV òun náà ni ẹ wà tẹ́ ti ń gbádùn wa látàárọ̀ ìkànnì tó jẹ́ wípé gbogbo àwọn èèyàn ni wọ́n fẹ́ràn láti máa wò gbogbo ẹ̀yin tẹ́ wà ní òkè òkun ẹ̀yin tẹ́ wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà ẹ̀yin tẹ́ wà ní diaspora ẹ jẹ́ ń kó gbogbo ẹ̀pọ̀ gbogbo ẹ̀yin tẹ́ wà ní orílẹ̀‐èdè Nàìjíríà mo kí gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà ò tẹ́ ń gbé Nàìjíríà àtẹ̀yin tẹ́ ń gbé diaspora wípé iṣẹ́ ajé tá ń ṣe kò ní dìṣẹ́
iṣẹ́ ajé tá ń ṣe o kò ní dìṣẹ́ lágbára lọ́wọ́ Elédùmarè akẹrùkẹrù wálé láṣẹ Èdùmarè torí ọlá ló bí ilẹ̀ ló bí àtẹ̀pẹ́ ló bí olókun sàn ní ajé ló bí ẹja gbọ̀rọ̀gbọ̀rọ̀ tí bẹ nínú omi kẹrùkẹrù wálé inú yóò dùn dálẹ́ o fún gbogbo ẹni tó bá ń subscribe sí ìkànnì Yorùbádùn Online TV. gbogbo ẹni tí bá ti ń fọwọ́ rẹ̀ tẹ̀ ò ní gbọ́mọ sí. àṣẹ. tó ti ẹ̀wọ̀n Ajagungbade bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin followers mi pátá ẹ máa tẹ̀ ẹ máa jù káàkiri ìwọ tó o bá fẹ́ràn Ajagungbade tó mọ̀ pé yes fans mi ló jẹ́ tó o bá ti nífẹ̀ẹ́ mi o gbọ́dọ̀ nífẹ̀ẹ́ program yìí o máa sí ààrẹ máa jù káàkiri fi kọ́mẹ̀ntì tó dá ránṣẹ́ bó o bá sọ kọ́mẹ̀ntì tí o bá dá yí ẹ máa ta tó o bá fún mi ní kọ́mẹ̀ntì tí o bá dá má wulẹ̀ kọ́mẹ̀ntì títí ẹ má bàa ta ṣùgbọ́n tó o bá fún mi ní kọ́mẹ̀ntì bá kà tó o bá fún mi ní kọ́mẹ̀ntì tí o dá ayé ẹ bàjẹ́ o má fún mi ní kọ́mẹ̀ntì èèyàn tó gbọ́dọ̀ mọ níwúrí ni ó gbọ́dọ̀ mọ fún wa níwúrí ni ẹlòmíì gbọ́ ẹlòmíì ó tún máa sọ̀rọ̀ bàbá ń tiẹ̀ ò ṣe bọ́ síbẹ̀ kó wá máa sọ̀rọ̀ kí ló dé tí bàbá tiẹ̀ ò láyà láti jáde ẹlòmíì ó tún máa sọ̀rọ̀ àlùfàṣà burúkú ìbàbá ńlá tí ẹlòmíì ò ṣe jáde kó sọ wípé ok àwọn ọ̀tá tán mú òyìn tán gbẹ̀mí èèyàn káàkiri onáà fẹ́ lọ fẹ́ sí wọn. kó lọ gbé bárẹ̀. kó lọ gbé bárẹ̀ kó lọ fẹ́ lọ́mọ yẹn níbọn. èbò wọn mi lè ń gọ ni wọn lè jáde. ẹlòmíì ó tún máa sọ̀rọ̀ burúkú ìwọ tó lè jáde ìwọ tó ní nǹkan kan pé bẹ́ẹ̀ mo tiẹ̀ láyà láti lọ gbá àwọn ẹlẹ́mìí bíi tèmi kó sọ pé fẹ́ lọ́rọ̀ wọn ò gbọ́dọ̀ gbẹ̀mí wọn ẹlòmíì ó tún máa sọ̀rọ̀ àlùfàǹsá ẹ lọ kíyèsí ara bọ́ bá ṣe bẹ́ẹ̀ wọ́n á tún jẹ nǹkan míì mọ́ nǹkan tí ń ṣe ọ́ tí ẹ tánu wo bó ṣe rí nu. ẹ wo ẹ má bá wa wò ó ẹ má bá wa dùn wìtìwìtì yóò máa dùn fún wa yóò máa kúrò máwọn ọ̀tá wa torí wọ́n ní ká pa àti pa wọ́n ní ká mọ̀ àti mọ̀ wọ́n bí wálé rẹ̀ wọ́n lẹ́ran kí ni alẹ́ rẹ̀ òkété kí kú ọmọdé wa kété káyìsàn kò mọdé wa kété kí towó tọmọ wa mọ yálé tọ gbogbo wa láṣẹ Èdùmàrè torí ìgbà ò lọ́wọ́ ìgbà ò lẹ́sẹ̀ ọmọ aráyé nígbègbà gòkè ẹsẹ̀ kan légédé báyìí ní fi ń gboko lọ́wọ́ olóko ẹsẹ̀ kan ànàmọ́ ní fi ń gbọ̀nà lọ́wọ́ ọlọ́nà mo ní adi olórí bíi kìtì lónìí mo ní bí ìgbà bọ́bá fọ́ mú ọ̀pẹ báyìí yóò gbà mú báyìí ni mo ní láṣẹ Èdùmàrè mo ní ọwọ́ ọlọ́wọ́ ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ ní gbọmọ tuntun dàgbà ọwọ́ ọlọ́wọ́ ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ ní gbọmọ tuntun dàgbà ẹ wò ó a tún máa pàdé tó bá tún dọ̀la àti mẹ́ta gbé wa o ṣùgbọ́n mo mọ̀ pé dúdùn lọ́sàn ó tún so a tún gbé àwọn èèyàn míì wá ṣùgbọ́n má gbàgbé nǹkan tá Ajagungbade sọ o má gbàgbé o ó ní kò dira ní sàn-án. dira ní sàn-án. ó ní kò dira ní sàn-án. dira ní sàn-án. pẹ́pọ̀ mọ́ sùn mọ̀ dẹ̀rẹ̀. má sùn má jẹ́ gbẹ̀mí ẹ̀kọ́ tó gbọ́n. ó ní kò mọ́ sùn. má gbẹ̀mí ẹ̀kọ́ tó gbọ́n. ọmọ ìyá mi jẹ́ sọ kinní kan fún ọ lónìí. ẹni tó bá ti kú tó bá ti lọ sọ́run tó ti gbé wọlé kí tó padà wáyé mọ́ o. ìyókù dojú àlá o. má jẹ́ pọ́n kó tó gbọ́n. má jẹ́ ká pọ́ kó kó ẹ tó mọ́ rágalẹ̀ káàkiri ẹgbẹ́ ìgànnà nínú àwọn ọmọ ológo tó bílẹ̀ nínú ọmọ tó tọ́ láti nursery school títí dé yunifásitì tó sáf má jẹ́ kó tá ìdílé kan pọ̀ ọmọ lọ́wọ́ ọmọ ológo tí ó sìn ọ́ lójú alẹ́ sódì bá tó bá tó yanjú ẹ̀ mọ́ lọ́wọ́ tó bá wù ọ́ kó gbọ́ tó bá wù ọ́ kó mọ́ gbà mo ti sọ tèmi. ẹlòmíì báwọn tó máa jókòó tẹ́tẹ́rẹ́ sọ̀rọ̀ ìyá mi máa jókòó tẹ́tẹ́rẹ́ ni o àti bàbá mi. òbí tí bá ń wòran lórí ọmọ ẹ̀ kò nírètí ó jí ọjọ́ alẹ́ o òbí tó bá ti ń wòran lórí ọmọ rẹ̀ tó jọmọ ológo tọ̀la tí ó sìn tó bá ti jókòó tẹ́tẹ́rẹ́ ìrètí ọjọ́ alẹ́ ń wò sátẹ̀wò ìrètí ọjọ́ alẹ́ ń kò sátẹ̀ ẹni tó bá tọ́mọ ní jèrè ọmọ ẹni má fi ẹ̀bà lásán má fi tọ́mọ rẹ̀ kó rí bí jèrè rẹ̀ má fọkà lásán ìyẹn lásán má fi tọ́mọ rẹ̀ kó rí bí jèrè rẹ̀ ìjọba kó bẹ̀rẹ̀ ọmọ kó sọ̀wọ́ ọmọ láti nursery school láti inú oyún kọ́mọ wá tó máa fẹ́ tí ó máa fún ọ lóúnjẹ ká dẹ̀ pamọ́ ọ lọ́wọ́ ká pamọ́ ọ lọ́wọ́ dákun ìwọ ká ayé mélòó ló fẹ́ wà àmọ́ ẹni tó ti wọ 70 80 ẹni tó yẹ kó ṣe tán lọ pàdánù ẹ dákun ṣé bàbá náà ní ronú kú ṣé ìyá yẹn náà ní ronú kú kí ló dé tá a ronú Ajagungbade ń ké tiẹ̀. Ajagungbade ń ké tiẹ̀ ọmọ arógun mọ́sá ọmọ àrídìí wẹ̀bí òjò mo sì ń sọ tèmi o mo ń sọ tèmi o abiyamọ tó fẹ́ jèrè ọmọ ẹ lójú alẹ́ tọ́jú ẹ̀mẹ́ tọ́jú ọmọ rẹ ọmọ ológo tó bí ayé òní pamọ́ lọ́wọ́ tọ́jú àwọn ọmọ rẹ ọmọ ológo ń bẹ fún ọ kọ́lọ́ náà tó lè fún yàn lọ́mọ kó ti wo ìyà tí ń bẹ nídìí ilé yẹn kó tó fáwọn ọmọ ṣùgbọ́n ẹlòmíì tó gọ̀ ọ́ tó pamọ́ lọ́wọ́ ọgọ́ ẹlòmíì gan pamọ́ mọ́ lọ́wọ́ ọdí ọlọ́run lọ́wọ́ sí mọ́ ṣe pamọ́ ẹlòmíì ló gọ̀ ó sùn tẹ̀tẹ̀rẹ̀ ni ọgọ́ ó sùn lé wọ́n dẹ̀ pa
because ẹni tó bá ti pa ọmọ ológun ti pa. Wọ́n ti pa. Ìrònú ẹ̀ ni ó pa. Ojú ọgbẹ́ ò tó lè padà dójú ara. Láìláì ó dé wọ̀ fún àbàdà. Ẹni tí iná jó lára tó yẹ pé pẹtrol ọba yóò jó lára lójú rí ó wà mẹ́ àparí ò lè parẹ́. Kábíyèsí. Ẹni tó yẹ pé ọmọ ológo ni ọmọ aláyọ̀ ni olólògo ókè wọ́n wá parú ọmọ yẹn dákun ipò wo ló fẹ́ wà. Kọjọ́ ọmọ ológo márùn gan lóní kápá kan bẹ̀ ipò kan wọ́n ṣòfò. Ẹ̀yin ènìyàn lágbàáyé ẹ̀yin ìyá abiyamọ ẹ múra sọ́mọ yín. Tí ìsàbíàgbà. Tí ìsàbíàgbà ìgbà ayé ìgbà náà ti yàtọ̀ sí ìsìn. Ayé ìsìn ó ti di ayé bó lọ kó o yà mí. Ó ti di ayé káta òtájẹ̀ ti pa mẹ́ sóríire kó mú ma wọ́nà láti pa nígbà tọ́mọ tí ò sóríire. Ẹni tó máa rí ò sóríire tọ́mọ tí ẹ sóríire sọ̀rọ̀ pé lórí ó dùn ni. Ọmọ ẹnì kan ò sóríire ok ọmọ tí ẹ sì ń sóríire dákun ọwọ́ ó ti wá gbèdèrè. Nígbà ọmọ ẹlòmíì bá ti lé èbòdé níyá ni ó kéye kọ bí kò mọ ń gi ọmọ ní káàbọ̀ fúnra ẹni ó tó lọ ọmọ bá yọ nílé kejì ọmọ mi ti tìtàfù dé o ọmọ tẹni tó sì lọ bá ẹlòmíì kò bí mi gan ti fi ẹjọ́ ó ti fi gbọ́mọ ẹ̀ láyé lọ́wọ́ nígbà ọmọ ẹlòmíì bá sọ oríire tán yóò lọ máa bá yẹ ìyá ẹ̀kúlé wo ọmọ mi ti dé láti yẹjọ́ tí mo ti ń retí ọmọ mi owó mi ti tú làwọn yẹn náà máa sọ pé o kú oríire wo àbórí ibú. Ọmọ orí ibú sẹ́nu. Ọmọ orí ibú sẹ́nu ni àwọn tó ń kí kú oríire àwọn náà padà pọ̀ mọ́ ọmọ lọ́wọ́. Sí asẹ́ta gidi fọ́mẹ́. Asẹ́ta. Àwọn asẹ́ta. Sí asẹ́ta gidi fọ́mẹ́. Nígbà bá pòkú ní pọ́pọ́. Aláyè ní dáhùn. Irọ́ ní mọ̀ ń bẹ́ di àlọ́ mọ́mọ́ jẹ́ kọ́ ọlọ́lọ́bẹ̀ mọ́mọ́ sóògùn. Sóògùn. Àwọn yẹn tiẹ̀ tí wọ́n ń bọ̀ lébà náà fẹ́ wá sóògùn. Kọ́mọ̀ bọ̀ Ajagungbade bẹ́ẹ̀ gòǹgò. Iṣẹ́ táwọn bá a bá ṣiṣẹ́ àwa tó máa ń dánwò. Bá a bá ṣiṣẹ́ tán àá tó ń dánwò. Bọ́ bá jẹ́ pé tá a mọ̀ fìbọn tẹ̀sẹ̀ àmọ́ fìbọn tẹ̀sẹ̀ bọ́ bá jẹ́ pé aládàáni a máa kọ́ bọ́ra wa. Ìgbà tí ò jọjúmọ́. Kábíyèsí Elédùmarè. Ìgbà tí ò jọjúmọ́. Ṣé bí mo rí nígbà náà nígbà tó yẹ pé bá yẹ gbogbo nǹkan rọlẹ̀ tán tó gún rọlẹ̀ tán tí ò sógun mọ́. Mo ti rẹ̀ ní àtẹ̀ntà àjọ ń jà tó yẹ pé bọ́lájọ́ lọ fà síra wa lórí pọ̀pọ̀pọ̀ láti jọ yìnbọn síra wa ayé sì ń hó. Ọ̀tẹ̀sí ọwọ́ náà tẹ̀sí. Ẹni ó tẹ̀sí mi èmi náà sì tẹ̀sí ayé sì ń hó. Ó ti di fíìmù. Bá ṣe ń ṣe lù wá ń gbà náà. Bá ṣe ń ṣe lù tí a nù. Ìgbà tó ṣe tó gún rọlẹ̀ tán lórí pé kẹ́mi àtẹ́jọ́ máa jà kí n lọ fún àbọ̀jọ́ kẹ́mi kú ó di kẹwù. Ó di kù. Kí ló wà lẹ́sẹ̀? Ẹni tí ọba gbéra báyìí lẹ́nu. Ó tán náà nù. Ṣùgbọ́n kò sí. Ọmọ àlè Mọdákẹ́kẹ́ ni ọba gbéra. Ẹ wo ẹ má jẹ́ ká tiẹ̀ fi ẹ wo torí àkókò wa mo ní pé ń gbádùn ètò yìí Ajagungbade lẹ̀ ń wò wọn ṣe máa wò fúngbà àkọ́kọ́ òun lẹ̀ ń wò wọn o ṣe ti rí ẹjẹ́ ń súnmọ́ ẹ̀kẹ́ wò dáadáa ṣe ti rí dáadáa ṣe ti rí dáadáa Ajagungbade nù o nǹpa nkúrò èlùbọ́ nìyẹn ṣe ti rí dáadáa ṣe ti rí dáadáa Ajagungbade nù Ajagungbade lẹ̀ láwọn wò wọn Ajagungbade lẹ̀ ń wò yóò mọ dùn mọ́ wa yóò mọ kùrù máwọn ọ̀tá wa ìkànnì Yorùbádùn Online TV Akọ́láwọlé Aláòdé ló pọ̀ mi ire àti àánú ni ó máa tọ̀ wá lẹ́yìn lọ́jọ́ ayé wa gbogbo ire o ẹ máa subscribe sí ìkànnì Yorùbádùn Online TV. Online TV ó dùn gan o. Sọmọrí àdúgbò yìí ẹ jáde wá o ẹ jáde wá o kẹ wá gbọ́nà sí àwa obìnrin dára obìnrin yáàyè ẹ wò wọ́n látòkè dé sàlẹ̀ ìrìnsẹ̀ Ọlọ́run ni wọ́n ó dá wọn ládàá pé láì lẹ́jà bákan nínú bí obìnrin bá múra tán pẹ̀lú aṣọ ìbílẹ̀ wa ẹ wò ó bí ó ṣe yáàyè tó lọ́rùn wọn eléyìí ló ṣàpèjúwe irú ẹ̀yà tí àwọn obìnrin jẹ́ ní ilẹ̀ Áfíríkà pàápàá jùlọ ní ilẹ̀ Adúláwọ̀ àwọn ọmọ káàárọ̀ òjíire gẹ́gẹ́ bí iyọ̀ ayé fún gbogbo àwọn ọkùnrin ṣèwárí ìṣesí wa àṣà wa ẹ jẹ́ ká gbé lárugẹ gbogbo àwọn ọmọ Adúláwọ̀ èdè Yorùbá dùn lédè ó dùn láṣà ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí ìkànnì Yorùbádùn Online TV lórí YouTube rẹ. Bàbá yìí ti dé. Ẹ wò mí èmi lọ́mọ aládé àlàáfíà. Adé orí ọ̀kẹ́. Àfìsí àpààyè. Gbogbo yìí ti rógò. Àfìsí